ṣé mọ̀ pé ayé ní àyè tí ń fi mọ̀ ìyàn pamọ́ sí nínú ayé. No understand. You go get something wey be say ama rí bùn wọn ama nà wá. mo mọ̀ dáadáa oògùn owó tó dájú tí mo mọ̀ ó lé ní 120. bẹ́ẹ̀ ni. gbígbàgbà ni ká máa rọ́jú ìgbà ń padà bọ̀ wá gbà ní mo mọ̀ orí àmì lójú. I'm very sure that one day you will change my story to glory. Thank you for joining. I welcome you to Smedia podcast. I welcome you to Mystery. Thank you so much for joining us. Thank you so much for watching our podcast. Thank you so much for your support. Thank you so much for your care, for your comments, like, share. All these things really goes a long way now. We appreciate it. Ẹ ṣé gan, a dúpẹ́. If you are coming here and if you are watching this program and you are meeting me or you are seeing this video for the first time, I want to welcome you. You are welcome to the family. And please don't forget, before we dive into the program, click on that subscribe button down there. You know, when you do this, you'll be able to see our next coming episode. And I want to urge you, please go and take your seat to watch this program. And if you are watching this for the first time, we talk much about mystery of life, mystery behind things happening in this world. And I hope and I believe you will enjoy this show with us. Without wasting much of your time, I have an amazing guest with me. I have an handsome, fine boy man here with me. Right. And I'm very sure you will learn and you gain more wisdom and you will laugh 100%. That one is sure, 100%, because he's a comedian. He has a lot of talent. Dive in with me as we want to journey in this amazing program. Good afternoon, sir. Good morning, sir. Good evening, sir. Anytime you're watching us, you're welcome on the show, sir. Good afternoon. Can I speak Yoruba? Definitely. 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 Ẹ káàbọ̀ sí orí ètò wa. Ẹ jẹ́ kí mi lọ kí ní Yorùbá. Ẹ káàbọ̀ sórí ètò wa. A lè pe ẹ kúlé. A lè kí àwọn èèyàn náà káàbọ̀ tán darapọ̀ mọ́ wa. A lè kí àwọn tó wà nílé náà pé wọ́n kúlé. Ẹ ti fi àmì iṣẹ́ yàn. Okay, for people meeting you for the first time, fáwọn tó ń rí yín lọ́jọ́ àkọ́kọ́ lẹ́ẹ̀kọ́, so àtàwọn olólùfẹ́ wa àtàwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò yín for the first time, so and a lot of people mọ ojú yín tàbí tán ti gbóhùn yín tí wọ́n mọ orúkọ yín gangan, so a máa fẹ́ kẹ́ bá introduce ara yín, orúkọ yín, iṣẹ́ tẹ́ ń ṣe. Orúkọ mi ni Abdulrasheed. Okay. So, but people used to call me Ejodowo. Ejodowo ni mò ń jẹ́ nísìn, but ìgbà kan mò ń jẹ́ MC Skushi. MC Skushi. Mo tún jẹ́ Alhaji Pastor Olúwo. So orúkọ yìí ó ṣe káwọn èèyàn ṣe kankan, but Ejodowo ni mò ń jẹ́ báyìí. Ṣùgbọ́n àwọn orúkọ yìí tí mo sọ yẹn, ó ṣe kó jẹ́ pé làwọn èèyàn ṣe yẹn kó máa kọ́ pé MC Skushi ni ẹni yìí, Alhaji Pastor Olúwo bó ló ṣe, gbogbo ẹ̀ náà ló ní ìtumọ̀ kó tó wá fi dórí Ejodowo. Kí ni yóò fà tí ẹ fi ń pààrọ̀ orúkọ yín? Ẹ ṣe rí ìgbà míì wà tó yẹ pé ìrìn àjò ẹ̀dá ó máa ń ní ṣe nípa orúkọ téèyàn ń jẹ́ pẹ̀lú ìrìn àjò yẹn. Ìrìn àjò èèyàn gangan nípa orúkọ. Nísìnyí ẹ lè wà ní garage kẹjọ mọ̀ta kẹ́mọ̀ta aláyé wá kí ló ṣẹlẹ̀ báwọn pè ní brother Jeremiah. Ẹ rí pé wọ́n lè sọ níbi ikú dá ẹ sí, wọ́n lè sọ ní ikú, wọ́n lè sọ ní kinní kan Kesari, wọ́n mọ̀ pé láwọn orúkọ tó le ẹ lè rí kẹfà wọn ò lè ẹ́fà pé kan pé brother Jeremiah, ó lè jẹ́ ń tán sọ ní ẹ̀bùn kò orúkọ ló máa jẹ́. So n tó fà tó pé àwọn orúkọ yẹn so inú jẹ́ pé ìgbà téèyàn bá ń rìn nínú ayé ló máa fa ìrìn àjò orúkọ. Lẹ́wọ̀ pé orúkọ tí mò ń jẹ́ nísìn kò bá ìgbésí ayé tí mò ń lò mu, lẹ́wà ní jẹ́ kí n change ẹ̀, nǹkan tó fa àwọn orúkọ yẹn tó fi dórí Ejodowo nìyẹn. So ibi tí ipò téèyàn bá wà àti ibi tó bá ti bára rẹ̀ máa tún ní ṣe pẹ̀lú orúkọ. So even though tó máa fi pè yín gan, ẹ̀yin gan tẹ́rí pé orúkọ yẹn ò dá ẹ̀ mọ̀ correct wọn pé no mi fẹ́ kíní yìí ó ti jù báyẹn lọ. So ẹ wò pé category yín time yẹn kún o gbúdọ̀ mọ́ forúkọ yẹn pé kán tún máa rí pé láwọn èèyàn báyìí. So tó máa sì forúkọ yín pé wọ́n mọ̀ gbà orúkọ tá a gbọ́ yẹn, even though tẹ́yìn gan bá fẹ́ sọ gan fáwọn tó jẹ́ bí àwọn àgbàlagbà tán dẹ̀ gbọ́ pẹ́ dání ẹ̀ máa wò pé no kò yẹ ká pẹ̀rù kò yẹ kí n fọ́ ní orúkọ báyìí. Ó máa ń ṣẹlẹ̀ church sí mi.
tó máa fẹ́ orúkọ tó máa sọ pé ok ṣe mọ̀ pé ẹnìkan ló máa ṣe program lọ pé kàn welcome MC tí wọ́n fowó pé àwọn MC Skushi àwọn èèyàn ti kọ́kọ́ máa rẹ́rìn lọ ná pé MC Skushi church torí wọ́n believe pé olórúkọ tí kan tó ń jẹ́ Skushi so òun náà dẹ̀ lèmi náà mu tó kọ́ sí orúkọ yẹn ìwà kìíní yẹn wọ́n á dẹ̀ máa fi máa wo orúkọ yẹn. ìwà yẹn gan náà ló jẹ́ ká sọ mí lórúkọ torí nǹkan yẹn tí mo mu níjọ́ tèmi náà lọ sí MC tí mo mu ló sọ mí dé MC Skushi ó ní mo sọ pé ó depend ṣe pé ó lórí pé ó máa ń gba pé téèyàn bá ti rìnrìn àjò ó ló máa ń change orúkọ Alhaji Pastor Olúwo ó gba MC Skushi gba Alhaji Pastor Olúwo Ejodowo padà wá gba MC Skushi náà kúrò. tí màmá béèrè ọmọ ìlú bo ni. ọmọ Ọ̀tàn Ayégbájú ni mí. Ìtàn Ayégbájú. Ọ̀tàn Ayégbájú Ọ̀tàn ní side Ìlá Ọ̀ṣun state Ọ̀tàn Ayégbájú Bolúwadúró local government. kí lẹ wá ṣe ń bàdàn. Kì í tiẹ̀ ṣe ìrìn àjò Ìbàdàn gan torí mo ti kọ́kọ́ fò Ìbàdàn lọ sẹ́kọ̀ọ́ kí n tó wá padà wá. so ìrìn àjò mi dé Ìbàdàn gan kò jọ mọ́ ìrírí náà ni ló sún mi dé Ìbàdàn padà àti ìbànújẹ́ ọkàn mo fi padà wá sí Ìbàdàn. ìbànújẹ́ ọkàn. bẹ́ẹ̀ ni. ok ká tó débẹ̀ yẹn tí màmá béèrè ìjẹ́ ẹ̀ dàgbà pẹ̀lú àwọn òbí yín méjèèjì. mi dàgbà pẹ̀lú àwọn méjèèjì ẹnìkan tí mo lè sọ pé mo dàgbà pẹ̀lú kò tún wá pọ̀ because 2001 mo ti kúrò nílé iṣẹ́ bírísì pé dẹ̀ lórí mo máa ń ṣe gbà yẹn mo gba 200 naira wo mo fi kúrò nílé bọ́ mo sì wà lọ́sùn náà mo wà nílùú kan tó ń pè ní Àgbà torí mi ò láǹfààní láti lọ school rárá primary school tí mo lọ gbà tí ò sí nǹkan kan ló yẹ kí n kúrò so mo sọ pé ìbànújẹ́ ọkàn nígbà mi tó olójẹ́ ẹni tí mo lè sọ fún nísìsiyìí pé mi ò lọ school torí ẹ̀ mo like pé mo lè speak o tí mo bá fẹ́ speak normal but mi ò kí fẹ́ tó bá ti gbé pé kí n speak wà máa pé kí n wá go into deep pé kí n wá lọ máa know I would like to speak my own mother language. I prefer that because mi fẹ́ dojú ti ra mi but torí pé mo jẹ́ comedian àti máa ṣe mistake àwọn èèyàn rẹ́rìn pé mo rò pé fẹ́ ni but mi láǹfààní láti lọ school so nǹkan tí yóò jẹ́ kí n gbé pẹ̀lú wọn nìyẹn mi mò ń forí wọn gbó kiri bí kí n ṣiṣẹ́ bí so pé. kí ló fà á tí ẹ fi láǹfààní àti lọ sílé ìwé ṣé àwọn òbí yín ni òun rán yín ni. kì í ṣe bẹ́ẹ̀ ọmọ tí wọ́n bí nínú ìyà tí ó fi ìyà kún ìyà ni mí so mi láǹfààní rárá láti lọ sí school torí ẹni tó fẹ́ lọ sí school ṣe bí tó bá jẹun lọ sí school ló sọ pé ó fẹ́ lọ sí school. nígbà tí mo lọ sí school gan tí mo sọ pé mo lọ school ọjọ́ mẹ́ta mo fi lọ school. inú ọ̀sẹ̀. tí ma ti lọ Monday Tuesday Wednesday ṣe n pé ìjọ Wednesday oníṣẹ́ àgbẹ̀sẹ̀ lẹ́wà ní primary school ẹni tó bá lọ primary school dáadáa ìjọ ìlà máa ń ṣe agric tó bá ti lọ agric báyìí lèmi ó ti wá sílé so ilé tí n bá ti wá ó ní ma pé bí a fẹ́ jẹun máa ti lọ fọ́ òkúta. bẹ́ẹ̀ ni mo láti primary school. bẹ́ẹ̀ mo sọ fi gbà yẹn ẹ lọ béèrè tó wá ní pé mo parọ́ 5,000 naira náà ń ta tipa òkúta kan gbà yẹn àtìgbà náà mo ti máa ń fọ́ òkúta. kó a rí nìyẹn. tí n bá bọ́ aṣọ kalẹ̀ máa rò pé bóyá mo ń gym ní mi gym ìyá ló jẹ́ kí n ní mọ́sù. Jesus. so àwọn nǹkan yẹn ló fà á tèmi ò gbà tó di pé kí wà ní mò ń lọ school fún mo láti step out pé bóyá kí n lè tọ́ àwọn àbúrò mi. èmi last born but àwọn àǹtí mi náà tó jẹ́ kẹ́lẹ́ mi lọ má rí inú wọn torí pé ebi náà ni so máa wò pé tí a fi mọ́ ṣe gbogbo eléyìí lọ èmi mo dẹ̀ kọ́kọ́ pa ègún rẹ́ nínú family mi pé mo jẹ́ káàntí mi kan jáde secondary school èmi mo pa ègún rẹ́ pé kẹ́nìkan péré jáde secondary school nínú àwọn ọmọ méje. nínú ọmọ méje. èmi mo pa ègún yẹn rẹ́ pé ẹ̀gbọ́n mi yìí ò wọ́ ó jáde secondary school yìí fẹ́ mọ tó fẹ́ ná mi so èmi wá ń fọ́kùtà mo ń lọ bí iṣẹ́ àgbàro fún àwọn láti lọ so before kó náà tó wá marry so gba àwọn àǹtí mi kan èmi mo tọ́ wọn school tó fi máa àǹtí mi èmi mo ṣe freedom fún àǹtí mi. ẹ má bínú o mo fẹ́ tójú bọ̀ nǹkan kan. okay. because tí irú àwọn nǹkan báyìí bá ṣẹlẹ̀ àwọn èèyàn wọ́n máa ń ro ìbéèrè lọ́kàn ara wọn àwa dẹ̀ máa observe ìbéèrè táwọn èèyàn tó máa béèrè now ó máa sọ pé ìgbà tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ́ọ̀sì ẹni tó bá gbọ́ á ní pé wáì tí ọ̀kan nínú wọn mọ́ ṣé máa rán èèyàn kan ní ilé ìwé níbo ni bàbá àtìyá wà iṣẹ́ wo ni bàbá àtìyá ń ṣe kí lédè tí wọ́n lè sá ipá wọn láti rán ọmọ then ìgbà tí wọ́n mọ̀ pé àwọn ò lówó kí ni reason tí wọ́n ṣe bí ọmọ méje. ṣe rí ọlọ́run tó lọ́jọ́ ni ṣe rí ẹni tí kòkó ẹ̀ bá yé ló mọ̀ lọ ẹ gbin kòkó lásìkò òjò ní kí kòkó yẹn yé ẹ dẹ̀ gbin lásìkò rẹ̀ rùn ẹlòmíì lè bímọ ẹyọ kan kó tún máa jèrè ẹ̀ náà. so ó wọnú ara wọn ni ọ̀rọ̀ ọlọ́run àdìtú ni àkànmọ́ bẹ́ẹ̀ ni nípa tàwọn òbí mi àwọn náà gbìyànjú agbára wọn dáàdì mi mẹkáníìkì ni wọ́n màlẹ́mí yàdírẹ́sà ni wọ́n ṣùgbọ́n bí tá a bá nílé náà là á mójútó ẹ wàá lè torí pé bóyá nǹkan yẹn ṣẹlẹ̀ ká wá fi àwọn òbí yín ṣẹ̀sìn dáàdì mi dẹ̀ máa ń sọ pé àìkú ò jẹ́ káyìn
àìkú kò jẹ́ ká yẹn bíkọ́ lọ́mọ jẹ́ káwọn kú tán ká tó mọ yìí ọ̀rọ̀ yẹn ló ta sí mi létí tèmi mú sọ́kàn ló lè jẹ́ fà tèmi tèmi fi kó le because nígbà tá a gbé gbogbo ẹbí náà ni a lóko à ń dáko kì í ṣe pé wọn máa gbìyànjú agbára wọn but tí tógun bá pọ̀ ju ògo lọ ju ògo lọ kò sí irú iṣẹ́ tẹ̀lé sí láyé yìí ẹ jẹ́ pé mo fẹ́ tọ́jú ọmọ ó kú lórí ẹ̀ tógun bá pọ̀ jù àmọ́ yẹn tó ẹ pé ó ní owó tó ẹ pọ́n fi lè tọ́mọ tó ẹ pọ́n mọ náà wọ́n á sì rún gbogbo lé lórí tó sì máa padà tán náà ẹ̀gbọ́n tán sọ wípé tí Yorùbá máa ń pòwe kan pé ọmọ tá a kọ́ nígbà míì o lè gbélé téèyàn kọ́ ta kí ló fà á ni pé kì í ṣe pé ẹni tó kọ́lé ò lówó lọ́wọ́ tó fi kọ́lé ni ṣùgbọ́n tógun bá ti pọ̀ jù so gbogbo ogun ló pọ̀ jù kì í ṣe pé àwọn òbí mi ò sapa wọn imagine pé nígbà tó di pé yà yẹn pọ̀ wọ́n ti dé òkúta mọ́ná fún wa rí pé ká fi lọ skul ká dé tán dé òkúta sórí iná wọ́n ti ṣe èbú kókò fún wa rí pé ká jẹ kò sí ẹ̀fọ́ kankan tó wà nílé ayé tán jẹ tí mi ò mọ̀ tó jẹ́ àwọn ẹ̀fọ́ ìbílẹ̀ kò dẹ̀ sí kankan nípa oko pẹ̀lú nípa ẹ̀pẹ̀ mi fáìn bọ̀lẹ́ kan irọ́ o ìyá ló jẹ́ kí n fáìn báyìí because mo pé kéèyàn lè mọ ohun tó ń ṣe padà tó ní torí mo wà nínú ẹni tó lè mu gàrí 5 days 6 days tó ẹ pé kò dẹ̀ ní affect mi ìgbà táìmù tó máa affect sí táìmù yẹn mo gba glass nígbà yẹn pé ojú affect mi ìgbà tó rẹ̀ tún yá so ló jẹ́ kí mi kúrò nílé nígbà tó gun yẹn pọ̀ so ló jẹ́ kí mi sọ̀rọ̀ àmì nù nǹkan tó fà á ní kí sí pé àwọn òbí ò ní ogun ló pọ̀ jù ogun torí ìjọ tí a sí lé ọ̀dọ̀ wa tá a kan lé ọ̀dọ̀ wa ilé dojúkojú ni o ìjọ tá a wá sí lẹ́nìkan gbà tó mu nǹkan yó ló sọ pé tó bá ní dádì mi máa mọ àrò láyé àwọn sọ pé rọ nígbà tó mu nǹkan yó tán tó bá jẹ́ pé dádì máa ṣe kíni. tó máa mọ àrò ṣé mo tó pè láàrò pé èèyàn tẹ̀lé gbé foundation kalẹ̀ lásán pé àwọn máa sọ pé rọ ni because ogun pọ̀ ogun ni so pé bóyá kì í ṣe pé bí àwọn ogun ogun yẹn pọ̀ débi pé àwọn èèyàn mọ̀. kò sẹ́ni tí ó mọ̀ ọmọ méjì kú ní ọwọ́ màlẹ́mí láàrin bí màlẹ́mí tí mo dẹ̀ lò correct pé lọ́wọ́ ìyá mi gangan ọmọ méjì kú lọ́wọ́ wọn láàrin ọjọ́ mẹ́jọ síra wọn èmi tí mo dúró ìgbà tán sọ fún mi mo ti kọ́kọ́ lọ kí n tó padà wá normal torí agilintí làwọn family house mi máa ń pè mí wọ́n dẹ̀ ní ẹran tí ọwọ́ wọn ò ká ló ń jẹ́ agilintí torí mi padà wá tèmi so òun ló fà so nǹkan tó fa ẹ̀bùn tèmi ní nìyẹn òun ló fa ẹ̀bùn tí mo ní. ní àárín yẹn mi ò ní ìbéèrè mọ́ mi ní ìbéèrè mọ́ ok nígbà tí mo rí yín lórí Facebook ó ní fídíò yín kan tí mo rí fídíò yẹn mo rí pé nígbà tí ẹ ń perform lórí stage ẹ mimic voice àwọn artist báwo ni ìyẹn ṣe jẹ́ ṣé ẹ̀bùn ni àbí ẹ lọ kọ́. ogun ni tẹ́ bá kó àwọn ọmọ olówó tó ní ẹ̀bùn jọ ní orílẹ̀-èdè tá a wà àbí gbogbo àgbáláyé tá a bá jẹ́ wọ́n bá jẹ́ 100 torí mi ò sí lára wọn mo ṣe ń plan láti lówó so mi ò lè sọ pé àwọ̀ tí wọ́n kó gbogbo àkáwá sọ pé gbogbo àwa tá a lẹ́bùn tá a bá kó àjọ tipátipá lẹ́ẹ̀fì rọ́ ọmọ olówó 5 láàrin wa ogun ni máa ń jẹ́ kéèyàn lẹ́bùn. ogun ló máa ń jẹ́ kéèyàn rí ẹ̀bùn ẹ̀. lẹ́ẹ̀fì mọ̀ pé mo lè ṣe lè èmi tí mo dúró nísìnyí mo ń ṣe bricklayer mo mọ̀ nípa tiles mo ń print mo lè draw mo lè kọrin mo lè jó bẹ́ẹ̀ ni tẹ bá mi ṣe bricklayer àgbà tí mo ń ṣe bricklayer wọ́n sọ wípé oní talent bẹ́ẹ̀ wọ́n á ṣe bricklayer tẹ bá tún wá bá mi bí tí mo ti lo talent wọ́n á ní àti bí wọ́n ló tún bá mi ṣe bricklayer láìka àwọn ogun ni wọ́n á jẹ́ kéèyàn dictate pé mo lè ṣe léyìí ogun lẹ́ẹ̀tì rẹ̀ tó kọ́ sẹ́yà dress àti padà lọ́tún lọ́kọ́ tailor mọ́ ogun ni máa ń fi ẹ̀bùn hàn nínú ayé ẹ̀dá bẹ́ẹ̀ mo sọ fún yín. ogun ló máa ń fi ẹ̀bùn hàn. ẹni bá ní rọmọ pa kó wá jà ẹ lọ béèrè lọ́wọ́ àwọn tó gbé pé èmi náà lè ṣe lè ẹ mọ̀ pé eégún tí mo gbégun rí kí ló jẹ́ kí n gbégun ogun ni pé ebi ń pa mí mo dẹ̀ mọ̀ pé tẹ́yìn bá gbégun yóò rówó ìjọ yẹn wọ́n fún mi 70 naira mo mú owó lábẹ́ ẹ̀kú eégún kejì mọ́ ó figi sí mi ní orí. ẹ má bínú mo fẹ́rẹ́. no serious now. so ogun ni sẹ́ni gbogbo tẹ́mi dì lónìí ogun ni. ogun ni. bẹ́ẹ̀ ni ogun ni o ogun ni mo fi máa ń wò pé mo lè ṣe léyìí mo lè ṣe léyìí. ogun ló máa ń jẹ́ kéèyàn rí ẹ̀bùn ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ mo lè ṣe léyìí. ok ṣé tẹ́ pé ẹ bá jí láàárọ̀ tẹ́ ẹ rówó tẹ́ ẹ jí lọ́la tẹ́ ẹ rówó tán bá sọ fún yín pé kẹ́ wá lọ sórí òkè kan pé ẹ mọ̀ lógo pé kẹ́ lè rógo lò ṣé ẹ lọ ni ẹ ní lọ náà ṣé ẹ lọ sunú ẹ̀fọn mo máa ń lọ sórí òkè 7 léde. ẹ stop ẹ now. mo serious ọlọ́run tó ní ọrùn àtayé ń gbọ́. ogun ló máa ń jẹ́ kí ẹ wò pé mo lè ẹ̀pù lágbájá mo lè bá gbẹ́bọ̀ nítorí ọ̀rọ̀ ẹ̀ torí pé kó lè ràn mí lọ́wọ́. ogun ni pé ẹ̀rí pé olówó ni kó má jẹ́ ó jábọ́ lẹ́ẹ̀ bá ṣe nǹkan torí pé mi ì gbúdọ̀ jẹ́ kẹ́ni ìjábọ́ kó lè rìn mí náà lọ́wọ́. ogun ni máa ń jẹ́ kí èèyàn ṣe nǹkan tí ò yẹ kó ṣe torí kó lè bá pé kó lè rí ọwọ́ mú lọ sẹ́nu kó náà lè bá gbé pé ogun ni. ó kàn jẹ́ pé ẹni tó wá ní ọpọlọ nínú gbogbo àwa tá à ń jagun yẹn kọ́ ló pọ̀. òun ló fa ẹlòmíì tó pọ̀ ń lọ ń jalè ló fa àwọn míì tó ń ṣiṣẹ́ aṣẹ́wó. ogun
ni so ibi tó gun tèmi lé mi dé òun ló fa ẹ̀bùn tèmi tí mo ṣàwárí ẹ̀. Kí ló máa ń fa ogun? Àwọn ò lè sọ torí pé a bá ni bá dẹ̀ ṣe fílẹ̀ sáyé kò sí ní tó lè change ẹni tó bá lè gbìyànjú bíbélì ti sọ òní ó jà àjàyè yẹn gan òwò náà wà sọ fọmọ pé gbìyànjú ibi tá a ti bí ọ̀hún ò la o èmi mo gbìyànjú láti fọlá ńlẹ̀ o ẹ wá mọ̀ pé tó pẹ́ bàbá wa mọ̀ pé ogun yẹn máa tún wá tó báyìí ni gbogbo ilé táwọn bàbá wa kọ́ ń gbà yẹn wọn ò ní kọ́. Ok ṣebí dáàdì mi kọ́lé ṣé mo lè lọ tálé dáàdì mi ṣùgbọ́n tó pé company kan ni dáàdì mi kọ́ ní ṣiṣẹ́ mi ò ní mọ owó rẹ fi boost ẹ̀bùn tèmi ni. Deep. So àwọn bàbá wa kọ́lé jọ pé kọ́mọ lè bá àjogún ìjọ́ wo lẹ ti lọ family house yín last. Wọ́n kọ́lé wọ́n fẹ́ yàwó jọ àwọn invest. Nígbà náà invest wọn ò ju oko lọ ṣé ayédá kan ṣé nísìnyí pẹ́pẹ́ ṣé màá lọ ní oko nísìnyí màá lọ mọ́ ló fọ́ọ̀sì arúgbó kan bẹ̀. Ẹgbẹ́ wo ibo ni wọ́n ti wọ́n tún fún yàn ní kò lórí pé ìwọ fẹ́ tayọ náà pé inú abúlé yóò fẹ́ tayọ àbí mọ́ wọ̀rí ṣe bókò rẹ̀ dá ni. So tó ẹgbẹ́ gbà náà bí irú kásọ̀ pé irú kòkó àṣọ wà ní Ìbàdàn nísìnyí pé bí irú kòkó àṣọ ṣe yẹn nísìnyí ẹ rí i pé tẹ bá lọ wò ń gbà náà àwọn investment kan náà ṣe nǹkan yẹn wà up to now tó ẹgbẹ́ bẹ́ẹ̀ làwọn bàbá náà ṣe ń gbà náà ni àwọn ọmọ náà àmọ̀ tẹ lọ báyìí. Me and someone we are talking about family of Adeleke mo wá sọ fún wọn pé ẹ máa wò ẹ rí i pé tẹ bá lọ wádìí ó ti ní great grandfather wọn kì í ṣe pé àwọn náà ò ní ogun nínú ìdílé wọn bọ̀ ó máa ti lẹ́nìkan tó ti invest ilẹ̀. Ṣé Davido ìjọ tí mo gbọ́ bí rọ́bò tó pé Davido níjọ́ tó ń jìyà níjọ́ tí mọ́tò ń bàjẹ́ according to èmi ò mọ̀ bóyá ó rí lò tó pé lóòótọ́ ló bá rí lóòótọ́ ẹ lọ bèrè lọ́wọ́ bàbá tó bí bàbá tiẹ̀ pé ṣé wọn ò fẹsẹ̀ rìn lóko láìmọye gbà so ó di pé ogun táwọn jà ogun yẹn ló fa ògo tó. bọ̀ jíjà táwọn jà wọ́n lọ ọgbọ́n wọn jà ní ọ̀nà. Davido náà wá lu ọpọlọ sí ni o òun ló jẹ́ kó débi tó dé o kò dẹ̀ tún ti stop òun náà ń lò pé at least kò sọ ara ẹrú ẹnìkan tó ṣẹlẹ̀ pẹ̀lú ẹnìjọ́sí pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́mọdé so kò sí ogun ìyẹn máa farahàn ìwọ ló mọ̀ ọ̀làpọ̀ náà gbìyànjú náà ni àsọmọkùnrin ni. Ẹ wá sọ ọ̀kọ́ lẹ́kàn ní most àwọn tí ogun wa ń jà ẹlòmíì ò fi ọpọlọ sí. olófà tó jẹ́ pé ogun yẹn fi rẹ́yìn wọn. tó dẹ̀ tún fi ń continue. torí ojoojúmọ́ ayé ni mò ń gbé gbèsè pé mo lè ṣe nǹkan báyìí mo lè ṣe nǹkan every day mi ò kì í sùn o landlord mi mọ̀ mi ò ṣe yahoo but landlord mi mọ̀ mi ò kì í sùn tí n bá ní 40,000 lákàntì owó tí màá ná bẹ̀ bóyá ló lè wọ 15,000 dátà ni màá fi yòókù sí torí pé mo wò pé tẹ́yìn ṣe èmi náà lè ṣe ó wá kù àti rówó láti fi gbé nǹkan yẹn jáde òun ló sún adé pé iṣẹ́ rédíò tí mo máa ń ṣe ní ìsinyìí o mo ti jìyà mo ti fẹ́ ṣẹ̀rìn láti Jams FM ṣẹlẹ̀ alámi láti Jams FM mo fẹ́ ṣẹ̀rìn dé Muslim tẹ́ bá wo distance yẹn ó lè má pọ̀ lójú yín o mo fẹ́ ṣẹ̀rìn dé Muslim láti Muslim rẹ ni gbé mi London naira dé Wo Road láti Wo Road mo fẹ́ ṣẹ̀rìn dé Yànàgbàlá ìgbà náà mo ń gbé Ẹgbẹ́dá bẹ́ẹ̀ ni ìgbà tí ò sí pé mo fẹ́ lọ wá ṣẹ̀rìn rédíò lọ bẹ̀ mo ti lọ sí Fresh FM rí náà tẹ́ pé mo dó lẹ́nu ọ̀nà Fresh FM mo ìjọ yẹn mo kọ́kọ́ pé ẹlẹ́ẹ̀kejì máa rí Yínká Ayéfẹ́lẹ́ mo ti rí wọn rí ńlá mo wá rí wọn náà kí ni bọ̀bọ́ yẹn fẹ́ lẹ́nìkan wọn bá mi kékeré kan mo ní talent ni àṣé ọ̀rẹ́ mi kan ló tàn mí lọ òun ló ní pé kí n máa bọ̀ ó prank mi lójú ara ẹni kò yé mi ó dẹ̀ mọ̀ pé mo ní passion fún ṣe rédíò èmi náà wá lọ ìfúndò lálọ́dún mi tí mo wà lẹ́yìn gbà yẹn ìgbà tí ò sówó lọ́wọ́ mi ó ní pé kóun fún mi ṣòkòtò kan kí n lọ sí fìtẹ̀ kí n lè wọ̀ lọ síbẹ̀ tó rọ́ ní kí n wọ white polo pé kí n wọ̀ ó tún describe àṣọ tó máa wọ̀ ọ̀rẹ́ àsọ̀rẹ́ mi ló tàn mí lọ bẹ̀ mo tún lọ síbẹ̀ náà mo ní nọ́mbà yìí òbí mo pé kò sí tí mo ti lọ sí Àgídìgbò rí tó ti lé mi kúrò lẹ́nu ọ̀nà Àgídìgbò mo dẹ̀ ti ṣiṣẹ́ lágídìgbò kó tó di pé mo tún wá padà sọ SFM. Wow. gbọ̀gbà yẹn voluntary program ni mo kàn ń part pẹ̀lú ẹnìkan tí wọ́n pè lẹ́gbẹ̀gbẹ́ òun program ẹ̀ tó máa ń ṣe every Saturday ni mo ń part pẹ̀lú so orí ibẹ̀ náà ni ara ògo yẹn fi wọ́n. ní pé mo ṣàfẹ́ fi ẹ̀bùn mi hàn. àníṣe tí n bá wà bí iṣẹ́ bricklayer màá máa kọrin màá máa ẹ̀ta tí àwọn èèyàn pé kí ló tó fi ṣe bá mo máa ná owó gan up to now mo ṣe máa ná pé sẹ́ mo pé kí ní ìgbúdọ̀ tayọ torí mi ìgbúdọ̀ kú bẹ́ẹ̀. so mo fi sọ pé ogun ni gbogbo tí mo sì ń dá lónìí ogun ni. tí n bá sọ pé ibi tí mo ti dé lónìí kí tó débi nǹkan fídíò tí ó trend tẹ́ rí mo ti ṣe lẹ́ni this year kó tó di pé mo ti post more than 8 times kó tó di pé wá trend mo dẹ̀ ti láwọn fídíò tó ti wọ́pọ̀ ti wọ 500,000 lórí TikTok rí ṣùgbọ́n àwọn kankan ni ó gbé yàn so ó dìgbà tí ogun yẹn bá tún ṣẹ́ díẹ̀
káyé tó rí náà rí yàn. ṣé ogun ò kì í ṣẹ́tàn? Ogun ò lè ṣẹ́tàn. Ṣé mọ̀ pé ayé ní ààyè tí ń fi mọ̀ ìyàn pamọ́ sí nínú ayé? Sorry, repeat there. Ok, ó wà nínú Bible, màá lọ síbi tó wà rẹ̀ yẹn o. Ayé ní ààyè tó ń fi ìyàn pamọ́ nínú ayé. Ayé ní ààyè tó máa ń fi ìyàn pamọ́ sí nínú ayé. Ẹni tó yẹ ayé ò bá wá yé tí wọn ò ṣàlàyé báyé ṣe jẹ́ yóò wá sọ pé òun lélẹ̀, which is ayé ò rí náà rí torí pé ààyè tó wà nínú ayé ló wà. Torí pé ó ti wà nínú ààyè tí ayé fi sí, ayé ò rí náà rí. Òun lójú tiẹ̀ wọ́n dẹ̀ ń wò. So inú ayé ló wà. So this means ṣé ó possible káwọn èèyàn mọ̀ yẹn kẹ́ni ẹ̀ dẹ̀ máa rìnrìn lọ́wọ́? Ẹ tí máa lọlé olówó tẹ́ pé ẹ máa gun mọ́tò tẹ́ pé èèyàn dẹ̀ máa lógun. Ó máa fún yín ní mọ́tò, ó máa fún yín nílé. Ẹni tí sì ń bá fà á ó dẹ̀ ju kì í ṣe ogun kékeré. Ṣùgbọ́n ẹ tẹ́ bá pàdé lójú ẹ mọ̀ pé ilé lo mọ́tò ó lówó lọ́wọ́ ẹ mọ̀ pé ó ń jẹun náà. Ogun tó sì wà nú ayé ẹ̀ gan jẹ́yìn tẹ́ ń tì ní mọ́tò tẹ́ ń fẹsẹ̀ rìn lọ. Ṣé mo ṣe lórí rédíò? Mo ń gba sálárì náà, mi ò kí sọ mo ń nàkúnà. Kí dẹ́ ṣe pé bóyá ẹni tó máa ń gbóbìnrin lọ́pọ̀ obìnrin ló ń wẹ́mi mi wò wóbìnrin mọ́. So kì í ṣe bóyá mo ń nàkúnà. Bọ̀bí tí mo náwó mi sí pọ̀ torí pé mo sáfẹ́ tayọ yìí. Ogun kò kì í tán. Ogun ò lè tán láyé. Ṣé sòfà tí ògo èèyàn bá lé kò lè. Kógo tán, ogun ò ní tán. Ìgbà tẹ́ bá bẹ̀rẹ̀ ògo gangan tó go bá tán gan lógun ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀. Ẹ mọ̀ pé ọ̀rọ̀ ògo lẹ̀kùn ni inú yàrá àti mọ́tò ni ó ní ọ̀rọ̀ ògo. Ìjọ́ tẹ́ bá ti bọ́ sínú yàrá pé ẹ bọ́ sínú yàrá tí ògo wà báyìí ṣe pé tilẹ̀kùn pé ẹ fẹ́ káwọn èèyàn ráyè wọlé láti lè lé ń kú níbẹ̀ bẹ́ẹ̀ ṣe tilẹ̀kùn yẹn sáǹdì ilẹ̀kùn yẹn máa jí àwọn tó yẹ pọ́n rí pé alágbádá ti fẹ́ lọ àwọn náà wà bẹ̀rẹ̀ sí ní mọ́ drag ilẹ̀kùn mọ́ yín lọ́wọ́. Time tẹ start mọ́tò yẹn ó ti jí àwọn tó jẹ́ pé wọn ò rí náà rí tẹ́lẹ̀. Màlẹ́mí ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé mo lẹ́bùn ní last year ni mo dẹ̀ ti ń lo ẹ̀bùn mi bọ̀ over 8-9 years. Tẹ bá mọ ọdún tó ti ṣe fíìmù Jẹ̀lílì Oníṣó àtìgbà náà mo ti dictate pé mo lè change voice mi. Kò sí ẹni tó mímíkì online tó ní voice tó mi. For you? King of mímíkì ò ní voice tó mi kì í ṣe ọ̀rọ̀ ẹnu. I have more than 28 voice. 28? More than 28 voice. Ẹ lè change voice yín sí different èèyàn 28. More than 28 voice. Ó kàn jẹ́ pé ní àwọn ní tíátà tán jẹ́ celebrity làwa fi kọ́ kíní ló yẹ pé kí gbogbo yẹn lè tètè mọ̀ wá àti gbogbo ẹnbọ̀dì tó ń mímíkì lọ́nà kò sẹ́ni tó ń mímíkì lọ́nà ẹ mọ̀ ọ̀tọ̀ tó ní kẹ́ máa mímíkì voice ọ̀tọ̀ ní pé kẹ́ sọ̀rọ̀ kankan àwọn èèyàn tó ń gbọ́ pé kán máa gbọ́ dí òyìn kán mọ̀ pé lágbájá ló sọ̀rọ̀ yẹn wọ́n tún máa bá ẹjìyàn pé kì í ṣe wọ́ so ìyàtọ̀ wà nù ẹ̀ ọ̀tọ̀ ní kán máa sọ̀rọ̀ kán pé wọ́n ń lo voice ẹ̀ ní ó yàtọ̀ wà ń bẹ̀ ẹnìkan tó dẹ̀ ti ṣerú ẹ̀ rí láyé tọ́lọ́run fún nírú ẹ̀ ní Gbénga Adébóyè tó ṣaláìsí yẹn Gbénga Adébóyè ó ní nìkan lọ́lọ́run ti fún mo ti rí àwọn pírẹsẹ́ńtà tó jẹ́ àwọn ọ̀gá wa tẹ́ pé mò ń ṣe lórí program àmọ́ ń ṣe program lọ́wọ́ tán ti wá bá mi lórí program tán dìrì gbé mọ́tò pé àwọn fẹ́ rí bọ̀bọ̀ yìí wọ́n dẹ̀ ti mọ̀ mí wọ́n dẹ̀ mọ̀ mí tẹ́lẹ̀ àwọn fẹ́ rí bọ̀bọ̀ yìí because bẹ́mi ṣe ń sọ̀rọ̀ ẹ̀ ní sí mo lè change voice mi ò ní dákẹ́ so ẹ lọ watch àwọn tó mímí kìlọ̀ online. ẹ lè sọ bẹ́ẹ̀ lọ. bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀ ní sí mo lè máa change voice lọ so kò nídìí pé kí n ṣe dákẹ́ gbogbo àwọn tó mímí kìlọ̀ online yẹn wọ́n máa ń dákẹ́ kán tó lo voice mi ni ẹ lọ study wọn dáadáa èmi mo fi sọ pé ó yàtọ̀ síra wọn. So voice tèmi ó yàtọ̀ sí tiwọn. sẹ́ni bá bìnrin pé mo fẹ́ sọ̀rọ̀ yìí so ẹ̀bùn tí yẹn bẹ́ẹ̀ ṣe good nínú ẹ̀ yẹn ogun ló lẹ́yìn débẹ̀. Ogun ló lé mi débẹ̀ lókè mi fẹ́ wà more perfect ju àwọn yẹn lọ so ogun yẹn náà ló ń sọ pé àníṣe mo fẹ́ kán mọ̀ pé tèmi tún yàtọ̀. Nǹkan tí mi ò fi lè bá yín jiyàn ni pé nígbà tí mo wo fídíò yẹn ní under comment section èmi gan fẹ́ lè gbé MC kan báyìí tó ń sọ̀rọ̀. kì í ṣe pé yẹn nìkan àwọn èèyàn ẹ wo iye èèyàn more than 500 message tó kọ́kọ́ wà ń bẹ̀ àyìn táwọn èèyàn ń complain jù pé ẹjọ́ ṣé àlè rẹ nìkan tó lè jáde láti inú wípé kó nǹkan ti gbá bọ̀bọ̀ ilé tí 2 minutes ló fún mi kí n fi perform o olófà tí mo fi rush ìjọ yẹn. kí ló máa ń fa tí àwọn tó bá ní ògo tàbí tó ní ẹ̀bùn tó máa fẹ́ showcase ẹ̀ àwọn kan máa ń dí wọn lọ́wọ́. ogun ni ogun náà ni ogun ni pé ẹ fẹ́ lọ bìkan ẹ̀ ní rówó mọ́tò ogun ni kẹ́ débẹ̀ kẹ́ mọ́ ráàyè wọlé tàbí kí táìmì tẹ́ débẹ̀ ti lọ. ogun náà ni kẹ́nìkan wà mẹ́ẹ̀ kó ní òòlè wọlé o kí ó dẹ̀ jẹ́ pé èèyàn ò ṣẹ́ tẹ́lẹ̀. ẹ imagine pé mo rí message tẹ send sí mi mo ti wo mo tún screenshot ẹ sórí fóònù mi ó wà lórí fóònù mo ti dá lákíá kí ó tó di pé mo rí pé akálà ni ìyẹn tó ń kọ́ junction alákíá ni mo ti rí message mo sẹ̀ padà bọ̀ wá sákàlà mo dẹ̀ ń pé time pé tí mo gbọ́dọ̀ fi débi ìyẹn tó ń kọ́ imagine kó wá jẹ́ pé ibi tó yẹ pé mi yẹn tó bá ti débẹ̀ yẹn pé èrò tó wà ń bẹ̀ tó 15
tó yẹ pé tẹ bá dẹ̀ kọ́kọ́ débẹ̀ sí ni ìkílẹ̀ rò kó máa ṣẹlẹ̀ arógun ni mo dẹ̀ máa ń lọ sórí program mo dẹ̀ máa ń meet up ṣe bí program tí mo ń ṣe I have like 2 to 3 program tí mo ń ṣe lórí rédíò mo dẹ̀ máa meet up mo dẹ̀ ń bọ̀ wá bíbẹ̀ mo kọ́ lọ sálákíá náà mo dá lákẹ́ mo tó sọ pé akálà mo ń bọ̀ kì í ṣe pé mi ò rí mo tún screenshot ẹ̀ tí mo ń wò everyday pé òkè kí n má gbàgbé ìjọba ìyẹn tó ń kọ arógun náà ni. ẹ̀yin gọ́lẹ̀ sì tún mẹ́sẹ̀gì mi gan pé bàbá táìmù wo ni o. táìmù wo ni bẹ́ẹ̀ mo sọ fún yín mo ti dá lákíá so arabi tó yẹ kọ́ ọmọ ológo lu ọpọlọ nìyẹn. ẹ wá yìn májì kí olódì mi wá lọ last dent bí mo ṣe lọ yẹn wọn á mọ̀ pé ìbolo tẹ́bàjọ́ sọ̀rọ̀ yẹn ni pé ó dà pé ìrìn àrèkan lẹ́ni ilé rẹ̀ pé síbi tó ń gbére mò ń gbé tó sí géètì bí àmọ́ kọ́kọ́ lọ sálákíá náà tó yẹ kí n kàn gbá sọ́mọ̀ kí n dẹ̀ máa bọ̀. so ló yẹ kí ọmọ ológo fi lu ọpọlọ àìmọ̀ iye tó yẹ pé orin tó bá kọ gan tó máa gbé sí orin àwọn tó jẹ́ gospel kìnìún artist yẹ pé orin tiẹ̀ jù lọ iṣẹ́ tó ń ṣe bí orí òkè Mọ́kọ́lá àwọn ring road nǹkan kan lẹ́ẹ̀tì mọ́ bá àwọn náà máa. so ọmọ ológo gbọ́dọ̀ èmi náà mo ti ṣe káàkiri o mo jagun kan lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ó wù mí kẹ́ fún mi láǹfààní kí n sọ kí àwọn èèyàn lọ fi kọ́gbọ́n èèyàn gbọ́dọ̀ máa tú àṣírí gbogbo ibi tó lẹ́bùn dé ṣùgbọ́n àṣọ ẹ̀yọ̀ kan mo máa ń lálà mo dẹ̀ máa ń ríran mo máa ń rí ìdèyàn mi ìdẹ̀ lọ school mo lè rí ìdèyàn pé tọ́ bóyá àwọn ilé ìmọ̀ pé psychologically kéèyàn rí ìdèyàn kí n lè sọ̀rọ̀ èèyàn téèyàn jẹ́ mo lè sọ pé ẹni máa ń bínú mo lè rí before kí n tó lọ sílé mo sọ pé mi ò ní bí mo ṣe wà bí mo ṣe ń bá yẹn sọ̀rọ̀ rẹ̀ mi mọ̀ tó lè ṣẹlẹ̀ tí mo lè délé ọ̀dọ̀ mi mo dẹ̀ níyà mo dẹ̀ tún níyà tó bí mi mi mọ̀ tí mo lè ṣẹlẹ̀ tí mo fi lè lọ sílé ọ̀dọ̀ mi tí n bá lọ sílé ọ̀dọ̀ mi bóyá mo lè má lọlé mo lè má délé lóye kì í sí pé òpó mo lè má dé fáwọn pé kí n dénú létí dáàdì mi kọ́ kí ló fà á ẹ̀gbọ́n mi kan ní problem láti Ìbàdàn wọ́n á kó padà lọ sílùú wa mo wá wò pé ojú títì ló máa jẹ́ fún mi pẹ̀lú bí Ọlọ́run náà tó ṣe pé káwọn èèyàn ti wá mọ kéèyàn máa tẹ́lẹ̀ lórí social media kẹ́gbọ́n mi wá lọ máa sọ fáńlé èmi tí mi ò tí ì jẹ́ èèyàn tí mo fẹ́ sọ̀yàn dé èèyàn ọmọ ológo gbọ́dọ̀ fọpọ̀ lọ sírìn àjò èmi mo wá yá owó lọ sílé nígbà tí iṣu yẹn ṣẹlẹ̀ pé ẹ̀gbọ́n mi báyàn jà kí náà ń jà sí àwọn kan jù wọ́n lọ wọn ò jù wọ́n lẹ́yìn tẹ́ ẹ tó gún lé ń lọ lé padà láti ìlú látọ̀dún tó tún kó lé ṣáájú tiwa o ẹ tún wá padà sílé wa lọ báyàn jà mọ́ wá ní jẹ́ kí n lọ sílé kí n lọ bá wọn gbalé mi ì tí lówó yẹn lọ́wọ́ bò mo ní tó bá ti di ẹ́ndì mo mọ̀ pé máa gba sálárì à sálárì mi ò lè gbalé ní Ọ̀ṣun ó lè má gbalé ní Ìbàdàn bó ó lè gbalé lọ́ṣun ó lè gba àwọn lémi Ìbàdàn ó bí olójú àdúgbò torí kì í ṣe pé sálárì tẹ́yìn náà gba kiri mo kàn ṣe understand àmọ́ mo ṣe lọlé mo á lọ arrange pé ok ẹ bá mi wálé o tí n bá ti dé Ìbàdàn padà o àwọn sọ Ọlọ́run dẹ̀ bá mi ṣe mo bẹ́ẹ̀ nìkan talẹ̀ èmi ò tẹ̀ mọ́ pa aṣẹ́ ilẹ̀ títà mo ṣe jẹ́ pé mo kọ́ ṣẹ́ bíríkìlà tó mi mọ̀ pé tẹ́yìn bá báyàn talẹ̀ pé ó tún ní pàṣẹ tó yẹ kéèyàn gba pé mo báyàn talẹ̀ ọmọ mọ́sọ̀ wá bí 50 million wọ́n fún mi ní 100,000 naira mo padà lọ jà náà padà fi fún mi 100,000 sí tó jẹ́ 200,000 èmi wọ́n dẹ̀ ló yẹ kí n gba 5% bẹ́ẹ̀ mi ò dẹ̀ mọ̀ gbogbo agent náà kó lórí ilẹ̀ wọn ò rí lẹ́tà àgbà tí mo tó débẹ̀ náà tó rí lẹ́tà the best way ń bí báyìí ni kì í ṣe ibi tó jìnnà ọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ last year ni ẹni ẹ yẹ kó ti talẹ̀ no Ọlọ́run dáríjì mi this year ni so ó yẹ kó ti talẹ̀ láti over be 2 years ago mo sábà jẹ́ kó rí lẹ́tà òun náà sábà appreciate mi ṣé kó tiẹ̀ kọ́kọ́ fún mi lọ́dẹ̀ tàwọn sọ ó ti kọ́kọ́ bá ìṣòro tí mo kọ́ fẹ́ tán nílé yẹn mo bá send owó mo gbalé tán mo lálà mo ṣe ti lédè kí n tó di pé mo send owó mo ti lálà pé wọ́n gbaṣẹ́ lọ́wọ́ lódì mi wọ́n dáṣẹ́ dúró mo lálà mo dẹ̀ rí àwọn tí àjọ ń gbélé mo wá sọ fún wọn tó rájọ máa ń sọ̀rọ̀ dára mi jẹ́ nìkan tó pé mo ṣe gan mo wá sọ fún wọn mo dẹ̀ rí pé wọ́n gbaṣẹ́ ní ọwọ́ lódì mi o mo ní ṣùgbọ́n mo dẹ̀ sọ pé mi ò fẹ́ lọlé mo ní mo wá gbàdúrà nọ́mà pé nọ́mà èèyàn náà sọmọkùnrin mo wá gbogbo ọ̀nà tí nǹkan yẹn lè fi wá lọ́fíìsì bóyá já tàbí anything mo ṣe sá ó padà ṣẹlẹ̀ inú ilé tí mò ń gbé àwọn tí mo sọ fún pé àjọ ń gbélé náà padà dì mọ́ mi ọmọ tí mi ò rèpò ni mo fẹ́ rèpò mo dẹ̀ máa ń gbóbìnrin wálé tó máa ń rí mo ti dé tèèyàn tẹ́pọ̀ rẹ̀ tún mọ́ rẹ̀ wá pé òun fẹ́ fi èmi lẹ̀ pé mọ́ mi ò ní pé àlè fẹ́ ra pé torí pé mo máa lóbìnrin tó pọ̀ lọ́wọ́ ó tún wá mọ́ rẹ̀ wá pé ò fẹ́ lùzì mi ó ní tí màá ti ní sẹ́ẹ̀sì pẹ̀lú ọ̀rẹ́ òun ó ò ní gbà pé kìíní pé ò ní gbà pé mo gbọ́dọ̀ ní sẹ́ẹ̀sì pẹ̀lú àwọn méjèèjì kì í ṣe pé bóyá kìíní pé òun wish láti gbọ́n lùzì mi pé òun kàn fẹ́ máa rí mi forever pé mo tún mọ̀ pé tí màá ti fi ọ̀rẹ́ òun pé ọkàn balẹ̀ ọmọ yẹn rí kì í ṣe pé kò rí èmi àtọmọ yẹn jọ wà bọ́tà àti ìjọ nìkan papọ̀ rí òun ló ní mo fẹ́ rèpù ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo kàn sọ kò yẹ kí n sọ bọ̀ káwọn èèyàn lè fi gbọ́ ọlá wípé àwọn tí mo bá ṣiṣẹ́ náà mọ̀ pé bọ̀bọ̀ yìí tó gun bá dé ẹ gbàgbé àwọn tí ò yẹ kó bá yín já ò bá yín já ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo sokùn sókè mo fẹ́ pokùn so ọ̀rọ̀ díṣẹ̀ mò ń sọ̀rọ̀ nípa April ọdún yìí
mo fẹ́ pokùnso ọ̀tọ̀ ní nǹkan tẹ́ ẹ ṣe ọ̀tọ̀ ní nǹkan tẹ́ ẹ ṣe torí mo pé bó ti fẹ́ bẹ̀rẹ̀ gbèsè ayé mi orúkọ tí mo ti ń bí ìdìbò ẹ wo ìyà tó ti jẹ mí láti Ọ̀ṣun lọ sẹ́kọ̀ọ́ padà wá ilé tí mo kọ́ nù rìdíìmù kò ṣe wọ́n tún jẹ mí lówó kì í ṣe pé nù rìdíìmù ẹni tó ń bá ṣe ló jẹ mí lówó nù rìdíìmù ẹni tó bá wá gbowó jáde ni o so mo sọ pé ogun ògo lèmi ní so ni ẹ̀yin náà wá imagine mo á lọ sí inú oṣù kẹrin tí mo sọ yẹn April yẹn náà ni o April the same April tí mo lọ lé ni o gbà mo tó wá ní yes ó ti tásìkò báyìí mo gbọ́dọ̀ fira mi lẹ̀ mi ní family mọ́ mo sọ fún malẹ̀ mi mo ní mi ní marry mọ́ mi ní bímọ ẹ ṣáà fi mi lẹ̀ bọ́ tọ́lọ́ba kádà tí máa rẹ́ ni bímọ fún mi kẹ́bọ̀n mi wá lọ lásán. For real? mo serious ìyá mi ń sunkún ni mo serious o mo mí nẹ o mo sọ pé àfi tí bá róbìnrin tó kàn mo sì wà tí mo sì báyìí sọ pé tí bá róbìnrin tó pẹ́ pa obìnrin kan wà tó pé ó ti bímọ rí ó kàn pé èèyàn náà fẹ́ pé ẹni tó máa pé àìbóyá ẹyọ kan tá bá ti bí ó ti tán kó lè máa jèrè iṣẹ́ ọwọ́ mi forever. ṣé lóòótọ́ ni most àwọn ọkùnrin máa ń sọ pé kò sí ìyàwó mọ́ nínú àwọn obìnrin tó wà ń tàn sí pé obìnrin. nọ́mbà obìnrin tí mo ní lọ́wọ́ lé 160. mi ò gbọ́. ó lé ní 160. 160 girls yàtọ̀ fún Nàìjíríà mo láwọn tó wà ní Libya mo láwọn tó wà lásán country mo kò síyàwó nù wọn kò síyàwó nù wọn torí tí mo gbé dání ó pọ̀ jọjọ orí mi lọ so ó pọ̀ jọjọ orí mi lọ. ṣé báwo ni èèyàn ṣe máa ń mọ pé òkè ẹni báyìí ló yẹ kí n fẹ́ ṣe ẹni tó bá understand ẹ̀bùn èèyàn ni àbí tí ó. kẹ́ tó mọ̀ ibi tó lè fi yé àwọn èèyàn tó ń gbọ́ wa ni pé ó dàbí oúnjẹ tá à ń jẹ ni. kan tó sọ fún kẹ́ mọ̀ mu gàrí mọ́ ẹ̀yin gangan máa fílẹ̀ pé gàrí tí mo mú dàgbé tí bá ti mú inú máa rún mi bẹ́ẹ̀ lọ́rọ̀ obìnrin ṣùgbọ́n àìlákèsí wa ló pọ̀ so tẹ bá jẹ́ ńgbà mi tẹ́lẹ̀ mi bá jẹun rọ́ọ̀ṣì ní òní mọ ilé tí ó wà fẹ́ tẹ̀ tó yẹ pé ogun orí ilé ló ní mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣùgbọ́n tó bá ti gorí ilé tí mo ṣe wà nísìnyí máa súnmọ́ obìnrin kan mo máa ń fi space sí tó máa ń lo bí i 1 month kí n tó ní sex pẹ̀lẹ́ lómi so máa wo nǹkan tó ṣẹlẹ̀ láàrin 1 month yẹn ṣùgbọ́n tẹ bá ti jẹ oúnjẹ yẹn pápá ẹ̀ ní ilé tó rún inú méjèèjì ẹ̀ kàn máa pẹ́ kí ló jẹ sẹ́pẹ́ tí màá dọ̀ hospital wọn ni kí lẹ̀ jẹ lásán pé mo jẹ ráìsì mo jẹ wà wọn ni bó lè ṣe wá jẹ mo kàn jẹ ìgbà tí mo jẹ ṣùgbọ́n tẹ́gbẹ́ ráìsì lẹ́ kọ́kọ́ jẹ́ ká bóyá ráìsì yẹn ò jiná ni o bóyá kíní kan ṣe ni ẹ fi mọ̀ pé nǹkan kan báyìí wọn ni àbóyá kẹ́kẹ́ sí ara kẹ́ mọ̀ jẹ ráìsì lọ́pọ̀ mọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ obìnrin so ìgbésí ayé gbogbo tèmi mọ̀ yìí ogun ló jẹ́ kí n mọ̀ ogun ló lé mi lọ sí church tí mo ti lọ kẹ́kọ̀ọ́ Bible fòdìdí ọdún kan àtòṣù mẹ́ta. Muslim dẹ̀ ni. Muslim àti babaláwo ni ìdílé tí mo ti jáde. Okay. So ogun ló jẹ́ kí n lọ sí church mo lè mọ̀ torí pé mi ò láǹfààní láti lọ school mo lè mọ̀ sọ fún pé báyà fast báyìí but Christian tó lè bá mi compete pẹ̀lú Bible yóò jẹ́ pé bí ọmọ tó jẹ́ pé born in Christian mo mọ̀ Bible gan bí Èṣù ni mo mọ̀ Bible gan so ọ̀rọ̀ Ọlọ́run máa ń yà mí lẹ́nu okay nígbà tí ọ̀rọ̀ kan sọ̀rọ̀ lẹ́nu Bible ó ní Bíbélì ni pé má ṣe fi ènìyàn ẹlẹ́ran àṣìgbẹ́kẹ̀lé àbí bó ló ṣe sọ bẹ́ẹ̀ni ó tún wá ní tó bá ti gbàyàn gbọ́ ò lè gbèmí Ọlọ́run gbọ́ ó yẹ tú so ogun náà dẹ̀ ló jẹ́ kí n mọ gbogbo àwọn nǹkan yẹn kì í ṣe pé mo wish láti mọ̀ torí mi ò lọ school ogun ni. ok àwọn aráalé á ti máa dúró de aspect kan tí a ti fẹ́ sọ nípa nǹkan tí mo rí lórí Facebook tá a fi gbé yín wá gangan ẹ̀bùn yẹn mi mọ bí tí a ti kọ́kọ́ bẹ̀rẹ̀. mo ní mo ṣe ń sọ̀rọ̀ lọ mo lè change voice mi pé sí any voice tó bá wù mí nípa bóyá àwọn arúgbó irú àwọn tó ń mímí kìlọ̀ online kò sí ẹni tó ń lo yàtọ̀ fún pé ẹni tó yẹ pé bí aspect tó ń kalẹ̀ base lé lórí nù ṣe pé irú baba Lálùdé ní sí wọ́n ní voice tiwọn táwọn base lé lórí Ọdúnladé ní voice ti tiẹ̀ tó base lé lórí Ibrahim Chatta náà yàtọ̀ fún pé èdè tápà tán máa ń sọ wọ́n ní voice tán base lé lórí. Ibrahim Chatta tẹ̀ níbi voice bíi méjì gan voice tọ́gì yẹn a lè sọ pé bí ó natural torí pé everybody lọ́mọ gbòòrò bí orin wèrè la fi ń wo wèrè ni so everybody lọ́mọ gbòòrò ṣùgbọ́n pé normal pé character pé kéèyàn ṣe bí arúgbó yàtọ̀ fún pé káwọn lo èdè tápà wọn ní normal voice táwọn máa ń lò babalári ya ní títẹ̀ so àwa náà ń gbìyànjú láti gòkè tábà tẹ́ ẹ́ rí pé táwọn èèyàn bá ti débẹ̀ ẹ̀ náà tán èèyàn náà dọ̀gbọ́n drop voice yẹn yóò wà mú normal títẹ̀ ṣùgbọ́n kí níyẹn torí pé ńlá lè fi kọ́kọ́ polówó ọjà. ok kẹ́ tó bẹ̀rẹ̀ sí ni máa sọ àwọn kinní yẹn ìjẹ́ ti bá most wọn pàdé ní bóyá níta àbí ní ventry. Dáadáa mo máa ń ṣe Yorùbá fíìmù. Wow. Fíìmù kan tó jáde lẹ́nu jọ́ mẹ́ta recently young couple mo wà ń bẹ̀ but ogun ni ò jẹ́ kí n lọ torí nígbà tí n bá lọ sí location tí wọn ò fún mi lówó tẹ́bi pa nígbà tí n bá fẹsẹ̀ rìn bọ̀ àlé so báwo lẹ ṣe fẹ́ kí n padà tún lọ location mo dẹ̀ fi lé sílẹ̀ má dẹ̀ jẹun. Pẹ̀lú experience yín tẹ bá because ó máa ń rí ẹni téèyàn ń ṣerú nǹkan tó ń ṣe láti jẹ́ kí inú rẹ̀ dùn
síyàn especially ní Africa tàwa yìí so pẹ̀lú experience yín kí lẹ rò ṣé inú wọn máa ń dùn pé ẹ ń lo voice àwọn àbí ẹnìkan mo ti lè sọ pé mi àti ẹjọ láǹfààní láti jọ ṣe pọ̀ dáadáa lórí stage kì í ṣe location tó yẹ pé Ọdúnládé ni mo dẹ̀ respect ẹ̀gbọ́n yẹn pé anywhere tí n bá pàdé wọn ò kì í dínà ipá wọn ò dá mi mọ̀. Wow. Even though tá bá fẹ́ jọ ya picture tí n bá sọ̀rọ̀ pé àbáyé wọn ọmọ eléyìí ọmọ eléyìí so wọ́n máa ń sọ ṣé mo pé èèyàn ń pọ̀ tí wọ́n mọ̀ but tó bá ti pàdé yẹn pé mo ti mọ lágbájá yìí mo torí mo máa lo voice Ọdúnládé náà so àwọn ni mo fẹ́ lè sọ gbá àwọn tó kù mi ò kí láǹfààní láti lo voice yẹn ní ojú wọn mi ì tí láǹfààní láti lo voice yẹn lójú wọn irú Ìyáníwẹ̀ ìgbà tí mo wà Lágídígbò mi ò lè lo voice Ìyáníwẹ̀ Lágídígbò torí pé Ìyáníwẹ̀ wà Lágídígbò so mi lè lò níbẹ̀ ṣùgbọ́n tí mo tó kú mẹ́tàn mo tó ń lò. Ìyáníwẹ̀ obìnrin ni wọ́n. Ìyáníwẹ̀ obìnrin ọkùnrin èmi wá ń lò ó ni mo sọ pé àwọn tó wà online ò ní voice tó mi. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí Ìyáníwẹ̀. so tí Ìyáníwẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ kí lè kẹ́lẹ́ bá àjárọ̀ mi pé mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wípé tí màá ń sọ̀rọ̀ lọ kí n change voice mi kí n má wulẹ̀ dákẹ́ Ìyáníwẹ̀ máa bẹ̀rẹ̀ báyìí. ọ̀kàrẹ̀ jàre ọkọ mi ọkọ ṣe mí ní Ìyáníwẹ̀ ọmọwé èèyàn mọ̀ pé mi láì bí gẹ́ẹ̀lì. so mo lè máa sọ̀rọ̀ lọ kí n máa change àwọn kì í sí pé ó dìgbà tí máa wá pé mo dákẹ́ mo sì fẹ́ pé kẹ́rẹ́ lómi rò pé àbí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń play kìíní yẹn torí lómi máa rò pé wọ́n play ẹ̀ pé. ẹ̀kọ́ ló ń ṣàánú ìyá ló sọ àdébẹ̀ ìtọ́jú wa ti rí kọ́lẹ́ mọ̀ ṣàánú ni mọ̀yẹ́ ojú ọmọ ológo rí o èèyàn ni ó jára rẹ̀ ọkọ mi èèyàn ó jára rẹ̀ ni ó lọ ń ṣàánú èyí. so mo sọ pé kì í ṣe pé bóyá kí n ṣe máa. let's go for another artist. so irú nísìn babaláríyá tó bá máa sọ̀rọ̀ ni. ọ̀kàrẹ̀ jàre sọ̀rọ̀ mi alárìíyá èmi sábà nígbà tí mo wà kékeré ẹ̀dá kan sẹ́mi wọn jìyà ní àbíyá ló jẹ mí gbà náà lọ́hùn mo kàn rántí pé ìjọ tí nǹkan jẹ sàmárì láyé mi ojú oorun mo ti jẹ́ rẹ́sítọ́ránsì tí mo sì ti jẹ́ mo jẹ́ lówó dìsín ọ̀rọ̀ ń sàṣọ léèwé wa báyìí àmọ́ ń pàṣẹ lẹ́yìn nígbà náà lọ́hùn. wow. o kì í ṣe pé mo sọ pé voice yẹn different voice ni mo ní ó pọ̀ gan. so bí baba Alápẹ̀nú bá fẹ́ sọ̀rọ̀ ní ìsìn baba Alápẹ̀nú ni. balẹ̀ gbogbo kọ̀ǹkọ̀ àgbàgbò bọ́ kọ́kọ́ bá kó àwọn gbarumọ̀lẹ̀ agbòde mọ́ mẹ́wúrẹ́ mọ́ mọ́sẹ́bọ̀ mọ́ mágòtà mọ́ fi sẹ́bọ̀ sẹ́yìn ọ̀kárẹ̀ èmi ni gbarumọ̀lẹ̀ òòṣà Alápẹ̀nú òòṣà ló kọ́ tèmi ẹ̀ kò ní sẹ́mi rẹ̀. wow. Lálùdé statement ti sọ pé àwọn àti Lálùdé jọ ń jà ní ọgbọ. ó ti sọ ọ̀kárẹ̀ ìsìnkúrò ní sóríire tí wọ́n nìyẹn. ọ̀kárẹ̀ Lálùdé lórúkọ tèmi èmi gángan lákùnrin ọ̀sà ẹ ti ṣe ẹ̀kárẹ̀ ẹ̀yin ọmọdé wọ̀nyí o ẹ̀kárẹ̀. ó ní kankan tẹ máa ń ṣe pé bóyá tí wọ́n bá fẹ́ lọ jà tí wọ́n bá bára wọn lójú. táwọn méje bóyá ká sọ pé bóyá ká lò báyìí pé Ibrahim Shatta. ká sọ pé kí Ìyáníwẹ̀ jẹ́ ìyá ká wá fi display. so nísìnyí ẹja ká sọ pé Ibrahim Shatta Alápẹ̀nú àti Lálùdé kankanjọ sáré mú nǹkan kan kalẹ̀. so kí Dẹ̀jọ́ jẹ́ olófòfó láàrin wọn Dẹ̀jọ́ tó ti kú. Dẹ̀jọ́ lè kọ́kọ́ dájà alẹ́ kó wá sọ̀rọ̀ fún Ibrahim Shatta kan fi lọ bẹ̀rẹ̀ ìjà ọ̀ya. dádì mi ó mo ti sọ fún ọ tẹ́lẹ̀ mo ní tọ́ ọ bá fẹ́ mọ́ bá mi sọ̀rọ̀ ọmọ fara rẹ̀ balẹ̀ kú mọ́ bí tá a ti kàgbà kú ọmọ bíi tẹ̀ èyí ti ṣe níbo rọrẹ yìí èwo nú àwọn ọ̀rẹ́ mi Alápẹ̀nú òòṣà èwo ni s'Alápẹ̀nú òòṣà òní náà ni kò ní dọ́là sọ́ọ̀rí ibi tó ti lápàdé lónìí náà láti jọ fojú ìrẹ̀wà rẹ̀ àfikún gbàgede ni èyí ti ṣe. àwùlẹ̀ péré akọni bọ́ ọba péré akọni àfidà lálẹ́ gàràgà èmi náà rè lẹ́yìn rẹ̀. ẹ ti ṣe ẹ̀yin arákùnrin ẹ ṣe tẹ́ ń bára yín jà ẹ ti ṣe àwọn ìyá wa tá a kúra wa bàbá. ẹ ti ṣe àwọn méjèèjì àwọn ìyá mi àgbàkẹ́ àlàkẹ́ alágbogbo àti ìdíjọ́ òróró àtẹ̀dọ̀jọ́ kan àwọn ìyá mi àfijú ẹyẹ tí ń jẹ nímọ̀ rẹ̀ ẹ ti ṣe ẹ̀yin ìyá mi ọ̀rọ̀ ìyàwó gbọ́dọ̀ tójú ọ̀gbẹ̀rì kó da fánú ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yí ẹ wá nǹkan ṣe sí. ẹyẹ dákun àwa la nílé ayé wa wá lọ́lọ́dúnmarè kọ́ ayé lé ẹ wo mi wo eléyìí tẹ́ńsán wo kàn mí o ọmọ adún madé ni mi ọmọ adé lẹ́ẹ̀dógún Ibrahim Shatta ló kọ́ tèmi o. so different voice. wow. tó Jòpágogo bá fẹ́ sọ̀rọ̀ Jòpágogo ni ọ̀kárẹ̀ jàre ọkọ mi
èmi bàbá jẹ lílé oníṣòye ti ṣe ọ̀kàrẹ̀ ìmájì kẹ́pàdé Madano network ṣe èmi ẹni kí n máa sọ lọ́tẹ̀ mi ọlọ́jẹ́ kí sórí burúkú gbẹ́ tí wọ́n kiri mo kúrú ẹgbẹ́ tí mo ti rí agbó ti ga èmi olóúnjẹ kíkí kú ẹ kí ló dé máa ro kúrú mi ẹ wá ní kí lọ kó sódò olóúnjẹ kíkó sódò èmi ẹ máa wojú mi báyìí kí tó bá mi sọ̀rọ̀ ẹ mọ̀ pé ojú mi tí mo sọ fẹ́. kí lórúkọ yín. irọ́ èmi olóúnjẹ ẹ wá ní kí lọ jẹ mọ́jèlé. wow. So okay tẹ́ bá lọ sínú church ní sìgbẹ́yà tẹ́ bá gbọ́ voice yìí ẹ ti máa mọ̀ pé pastor tẹ́ ń bá wí lélẹ̀ láti gbọ́. lórúkọ Jésù yóò dára fún yín. Surely you are the greatest. You're greater than the greatest. You shall be well within the name of Jesus. Pastor Adeboye. Yes, you get it. Let's go for Sanyeri. èmi láyé èmi ọ̀pá èmi Sanyeri fúnra mi yóò pa èmi ọ̀pá èmi Sanyeri èmi. Let's go for Ọba Solomon. Mi ní voice Ọba Solomon. Okay. Ṣé mo tó fà voice Ọba Solomon common but àwọn voice kan wà tó yẹ pé eléyìí tó common tí mò ń lò yìí náà pé kó lè rí pé ó yàtọ̀ síra wọn. Ó ní ó jẹ́ kí n lọ fún Ọba Solomon. Torí mo ní kálukú ní nǹkan tó ní fún. So nísìnyí bóyá ká sọ pé ẹja irú Jadorita. Oh, okay. Tó máa ṣe nǹkan obìnrin ni. Àyíkọ́ sọ. Hello, I'm activated. Excellent, thank you for the rose. Hello. Wow. Okay, imagine portable ọmọ lálọ́ mi. No understand. You go get something wey be say ọmọ ríbu wọn ọmọ nàwa ìgbà táwa náà wá dá ọmọ kálánì ọmọ bisabisa ọmọ dagun ọmọ lógo. No understand. wàhálà you no be say no wait calm down no be say wàhálà tó máa fà ó máa ṣe pé wàhálà no wàhálà wà lówó ni no but people no dey take thousand to another thing. Understand bẹ́yẹn ọ̀nà bẹ́ẹ̀ wúdúkú bá ọmọ náà anybody you no understand ẹ má rí bùnmí o ọmọ jáde ẹni understand ọmọ kálá ọmọ bisabisa ọmọ náà. Wow. Ó ní sori kò ní bàjẹ́. Oya ṣé ó rí bó. Ẹ̀pẹ̀lẹ̀ gọ̀bájú dìde báyìí o. Kóbá ṣé mo lọ bolódùmarè mo ní kó fún mi ní gbòǹgìlà ó dà fún mi ṣé yọ̀ sí mi mo gò yọ̀ sí mi ṣé yọ̀ sí mi bẹ́ẹ̀ dá ṣáàmù. Ìbàjẹ́ dìde wẹ́ ó ní sori burúkú o ó kò ní bàjẹ́ fún ẹ ṣé mo ṣe ga yìí. Mo kúrú bọ̀ káwọn èèyàn mọ̀ pé mo ga èmi ga mo ló bàtà tó gbé mi ga ni ẹsẹ̀ mi ò dúlẹ̀ bọ̀ ọ̀nà mà mo kúrú ìbàdí òní débẹ̀ ó dẹ̀ ní dààmú. Ok bàbá tí mo ń sọ̀rọ̀ báyìí kọ́. Ọ̀kàrẹ̀ mo bèrè lọ́wọ́ ìgbàdúmọ̀ lórúkọ ṣe wọ́n ní wo ni ra ògàgà níjọ́ díje náà. bàbá rè ní mo iṣẹ́ ọ̀rọ̀ máa. Oh yeah, bàbá rè Mukare kankan. Àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ wa. Use that voice again. Ọ̀kàrẹ̀ mo bèrè ìgbàdúmọ̀ lórúkọ ṣe wọ́n ní wo ni ra ògàgà níjọ́ díje náà. Inú fíìmù jẹ lílé oníṣó lèmi ti kọ́kọ́ mú voice one is the first voice tí mo kọ́kọ́ mú. Tí mo kọ́kọ́ mọ̀ bá ṣe ń change pé àwọn ni wọ́n. Ọ̀kàrẹ̀ mo bèrè ìgbàdúmọ̀ lórúkọ ṣe wọ́n ní wo ni ra ògàgà níjọ́ díje náà ó yá mọ̀ wí tẹ̀lé mi inú bíbí wọn ò fi ṣe mìíràn ẹ̀dọ̀fù wọn ò tó rí rẹ bẹ̀ lọ́wẹ̀. Wow. Aago méjì òṣèré ọmọ ilé ìwé jáde. Sorry. Báwo lè ṣe máa ń get voice wọn? Òun mo fi sọ wípé irú èmi sùn níbi tí Ọlọ́run fún mi ní ẹ̀bùn ìdè nísìn níbi tí mo bá dé mo lè train èèyàn láti change voice mo lè train yín yes ẹ máa change voice níbi tá a wà tẹ́lẹ̀ change voice yín sí arúgbó bẹ́ẹ̀ ṣe wà. Wow. Mo lè change yín tẹ́ ẹ máa sọ̀rọ̀ bí arúgbó. Ẹ jẹ́ ká tún lo ẹlòmíì. Ṣé kí n tún lo another voice? Èmi máa like èèyàn challenge mi ní àwọn onítíátà tẹ̀ pọ̀ wọ́n change voice láti lò like pé kẹ́ tún dárúkọ ẹlòmíì. Rashaki. Hello, wait. Hey, hello, no, wait. What understand? I don't tell you say people wey dey mimic, no, they're different. Hello, no, I don't want to. Oh, guys, hello. What? No, I don't call you. Wait. You know say if I call you host, you go enter that place. You know say 2 + 2 na 2, but you know understand. Hello, say the why. I don't want to talk. Okay, tó máa ṣe báyìí ńkọ́. I dey talk. Say you wan collect. I go achieve your brain. No, wait. This uncle, you know, the artist not like to dey talk. Oh shit! But I feel like crap. I know one crap. Say you just I go achieve you. I go put on for your body. Woto. You go collect. Ẹ̀pẹ̀lẹ́ ṣá. Make iṣẹ́ àbáṣọ̀rọ̀ ṣe kàtí báṣọ̀rọ̀ legit ni ṣá. Remote. Ṣé ní 1,000 naira tẹ́ lò mọ́ bẹ́ẹ̀ ṣá.
Wow. fẹ́ kí ó láwọn màláìka kan tá a lè pè kalẹ̀ lọ́ṣọ̀ṣà ìfèdè fọ̀run ní tabaníkà máa ṣọ́. ok ta ló máa ń lo voice yìí. ọkọ mi ó yé mi lẹ́nu ọkọ mi má pàkí mọ́tò síbẹ̀ yẹn o ọkọ mi. Jigo. That is Jigo, yeah. àrùn mẹkáníkì kí ló ṣe mọ́tò wọn ọkọ mi bá wọn ṣe mọ́tò yẹn ọkọ mi má pàkí mọ́tò síbẹ̀ yẹn o ọkọ mi a máa fà gbọ́kọ̀ kẹ́ má pàkí mọ́tò rẹ rárá. Wow. mo gbàlejò ọba lórí ọkọ mi ó yé mi lẹ́nu. Jigo nìyẹn Ìjẹ̀bú. voice Ìjẹ̀bú yẹn mo ṣe fẹ́ gbà tán ni torí mi mo máa ń dàbí spirit ni so voice irú Ìjẹ̀bú nìsín tó máa mi ò tí ì lè ṣe lọ́pọ̀ so bọ̀ mo ṣe fẹ́ gbà tán ni torí gbogbo kan náà là á kọ́ là á fún yàn tán so ẹ wá imagine bóyá ẹ ń gbọ́ pé mò ń sọ̀rọ̀ nulẹ̀ mo wá lo voice ọ̀pọ̀rọ̀pọ̀ tọ̀ fún ọ̀pọ̀rọ̀pọ̀ nígbà náà á ṣe fún pẹ̀rẹ́pẹ̀rẹ́ náà ni ṣé mo wú mọ́ yẹn. mi mọ́. á ṣe fún oúnjẹ náà á gbé fún òrórì tébùjó ó ṣe fi gbóúnjẹ fún òrórì tébù náà rẹ kó gbé oúnjẹ rẹ náà kó rẹ kíákíá náà ni. Wow. ok mo wá ń sọ̀rọ̀ ẹ kàn mọ̀ pé mo sọ̀rọ̀. kai wallahi if I dey talk now wallahi go think say me I come for Arewa kai baba temi na Kaduna wallahi why you dey come me kai you dey come me Barau you don't see the thief dey go Barau. Oga I no dey like to dey talk when I dey for Ebro me dey for Chukwemeka so I get that thing make I go bring her for you. Again. so àwọn voice yìí tí mo bá change tí mo bá fi ń sọ̀rọ̀ ìgbà tí mo imagine pé mo fẹ́ ra nǹkan lórí àwọn sọ́mọ́ kai salamu alaikum iná òní kai oya bani ruwa ni kai náà wọ́n ní kó so bẹ́ẹ̀ sì ẹ mọ̀ pé ọ̀tọ̀ ní kẹ́ lo èdè Haúsá ẹ máa fọ̀ mí lórí. so ó ṣe ok ẹ fẹ́ kọrin nísìn ẹ wá gbọ́. ó ti fẹ́ tú lẹ́yìn kẹ́ abẹ́ òní sọ̀kẹ́ lọ́dún yóò wá gbọ̀ onígele yóò skẹ́skẹ́lẹ́ ẹ jọ̀wọ́ máa skóskó lò ó onígele yóò skẹ́ ẹ jọ̀wọ́ máa skó àgìlò wá àrẹ odù àròyà sí gbàgbà láìyàwó tọwọ́ sí wa. ok ẹ wá ó ní bọ̀bọ̀ kan tó máa ń kọrin ijọ́ tí mo lo voice ẹ̀ ó yà lẹ́nu wọ́n pe bọ̀bọ̀ yẹn ní Àyàtà. Àyàtà ok. sórí Elédùmarè iṣẹ́ o ọmọ bàbá bọ́sẹ̀ kékeré iṣẹ́ elégbèrè ó ní. bàbá dáadáa wọ́n ń gbé tiẹ̀ bọ̀. ṣáyà sorry. ọmọ bó ṣe máa jẹ́ nìyẹn nínú ayé ẹ fà àwọn eléyìí lọ́wọ́ sókè o ọmọ pé kò níbọ̀ jẹ́ rárá o ọmọ bàbá bọ́sẹ̀. ó ń dà ó yàgòyà máa lẹ bẹ́ẹ̀. mo máa ń kọrin lórí stage máa dẹ̀ mọ̀ lo voice. Wow. màá tún mọ̀ lo voice màá tún mọ̀ gbègbè fúnra mi. ẹ ti ṣe research pa. ó ní mo fi sọ wípé èmi ò sùn ogun dẹ̀ ló lé mi débẹ̀. mo lè túmọ̀ ẹ̀mí tí màá fà á yà kérúbù fìrà àlékà yà mọ́ tẹ̀jìrò àlékà àṣẹbí bábú àlékà yà mọ́ dájìrò àlé tìrì mi mo máa ń lọ sí kérúbù mo dẹ̀ bí nínú babaláwo mo dẹ̀ jẹ́ pé muslim but ìgbà tó jẹ́ pé kí ló sún mi débẹ̀ ara ogun ló sún mi dé gbogbo nǹkan yẹn mo lórí òkè àgélú sàṣà lórí òkè tí mi ò tí fẹsẹ̀ mi tẹ̀ ẹ imagine wọ́n ti sọ fún mi ní over 8 years ago pé tí màmá fi jẹ àwọn ti fún mi ẹ jọ ẹ sọ fún mi mèmí sì ń gbẹ́ kànga mò ń gbẹ́ sọ́kàwé mi ì lè kú òǹbẹ̀ torí mi pé màá fi sẹ́yìn ẹlẹ́gbẹ́ mo ti fẹ́ jẹun ṣùgbọ́n àwọn tó wà lókè yẹn kàn fún wa láàyè a lè ran àwọn náà lọ́wọ́ bẹ́ẹ̀ ni lọ́nà wo. ẹ ṣe bọ̀bọ̀ tí mo pè láyàtà yẹn kó wá ní show méjì. ẹ dúró mo fẹ́ confirm kankan ẹ tẹ̀ ti sọ́lẹ̀ kan but mo tún fẹ́ tún yín bí ẹ ní àwọn bẹ́ẹ̀ ṣe ń tún voice yìí ẹ lè fi sọ̀rọ̀ fún 1 hour. tí n bá wà ní pé bóyá tó yẹ pé báyìí ṣe pé bóyá mo ṣe tó yẹ pé àyè wà pé mo nàró ni tí mo bá ń rántí yẹn mo lè pọ̀ for like 1 hour so ọ̀fọ̀ tí màá pa bẹ́ẹ̀ ni torí nǹkan tó yẹ kí n ṣe débẹ̀ ni pé ọ̀fọ̀ tí màá pa fún Lálùdé ó yàtọ̀ sọ́fọ̀ tí màá pa fún Ibrahim Shatta. nígbà tí bàbá alápẹ̀nu bá ní pẹ̀nu máa bòkè bábo wíjọ́ pẹ̀nu máa bàfẹ̀kẹ́ bábàfẹ́ fọ̀hún ọjọ́ tọmọdé bá darí sorúurú kó náà tí rògbò rẹ̀ wálé tí Ibrahim Shatta fẹ́ sọ̀rọ̀ ìwọ ti gbàgbé pé dàkúdà ní kèrèwúdà ìgbàkúgbà rẹ̀ tù gbà má ṣe bá mú mi àpọ̀ o bí kèrè mú mi àpọ̀ àti kí àtọ̀pẹ́ ní wèrè fi kó tẹ̀. tí Lálùdé ní ó ti ṣe oyin méjèèjì ẹ ti gbàgbé pé tatu wẹrẹ tòkútẹ́lé àsùnpẹ́rọ̀dà ní tìgẹ̀ ẹ̀dà. so ẹ mọ ọ̀fọ̀ tí mo fẹ́ pa ó gbúdọ̀ yàtọ̀ so tí n bá wá ń lo ọ̀fọ̀ yẹn lọ kò gbúdọ̀ lọ bírèkì sójú kan náà so mo gbúdọ̀ máa lo different ọ̀fọ̀ yẹn síra wọn. Sorry, with this because we definitely see a lot of people that we like àwọn yẹn lè invest lórí fún nǹkan tó ṣe yìí so
ṣé bẹ́ẹ̀ ṣe sọ yìí ẹ lè fi create film. Even though mo láwọn ṣe máa ṣe mẹ́tẹ̀ẹ̀ta máa ṣe sí mẹ́tẹ̀ẹ̀ta. kì í ṣe sí mẹ́ta at least character mo ti fúnra ra mi mo ti ṣe babaláwo rí tí mo ṣe bàbá arúgbó tó mẹ́jọ wá tí mo dẹ̀ ṣe wèrè nínú ẹ̀ ẹni tó mú ẹjọ́ wá ń sọ̀rọ̀ pé babaláwo ẹ bá ń ṣe kọ́nù ọ̀kàrẹ̀ wàlákùnrin tó wà lọ́kọ̀ èmi mo yà ń wèrè èmi náà mo dẹ̀ ṣe ró wèrè èmi náà mo dẹ̀ ń ya dá yaṣẹ́ fúnra mi pẹ̀lú fóònù tí mo dẹ̀ fi ń yaṣẹ́ èmi náà mo dẹ̀ ń sẹ́ẹ̀tì mo lè edit pẹ̀lú app tí mo wẹ̀ mo lè edit ẹ̀pá app pọ̀ mo lè edit pẹ̀lú app tí mo wẹ̀ mo lè yaṣẹ́ mo tún set mo lè mèrè mo lè set location mo lè set pé à ń set shrine yẹn mo lè set mo lè mèrè tó ga tó yàn mo lè mọ different èrè so mo dẹ̀ lè set bó wá kú àti débẹ̀ yẹn gangan o mo fi sọ pé sẹ́yìn táwọn tó wà lókè yẹn bá fún aláyè ó kẹ́yìn májì ìrú àyàtà nísìnyí oníṣòwò méjì ṣe pé àwọn olórin máa ń ṣe kíní kan tí wọ́n wà lẹ́yìn àgbo tí wọ́n kàn máa lo wireless bóyá ó máa tó bí 30 minutes kó tó dé mo lè máa lo acapella lọ́wọ́ mo ti lo voice pàṣórí níjọ́ yẹn wọ́n kàn gbé wá fún mi tí mo lò lórí stage ní Mọ́kọ́lá táwọn èrò ti tò gbogbo orí kíní níjọ́ yẹn wọ́n fẹ́ pa mí Mọ́kọ́lá bẹ́ẹ̀ ni níwájú Top Success mo ń lo voice yẹn lọ èmi tí àwọn èèyàn ti wá rò pé Paso ti dé wọ́n ti wá kíìsù gbogbo bẹ̀yẹn ìgbà tí Paso dé kò lè bọ́lẹ̀ mọ́ ìjọ yẹn wọ́n dẹ̀ ti sanwó kì í ṣe pé kò fẹ́ wá yàtọ̀ fẹ́lẹ́ tó padà wáyé ó kọjá lórí bíríìjì àwọn security ẹ̀ bọ́lẹ̀ àwọn sẹ̀yẹ bá ń sà Paso wọ́n ti dúró ṣùgbọ́n kò lè bọ́lẹ̀ crowd ti pọ̀ jù wọ́n ti rò pé Paso ti dé Ọlọ́run fún mi ní voice yẹn jọ yẹn ní ìmọ̀ ibi tó ti wá. Wow. mo wá lo voice yẹn mo ti lórí lójú ẹ̀ torí kí ni spirit pẹ̀lú voice mi mo ti lórí lójú ẹ̀ níjọ́ Champions Day 50,000 ní Paso fún mi náà. Wow. 50,000 naira níjọ́ tí mo lò lójú ẹ̀. So imagine ṣùgbọ́n gbogbo àwọn tó wà lókè yẹn wọ́n wò pé bí àtòrí voice àwọn tá ń lò kọ́ fún wa láàyè tó máa fún wa láàyè àwa náà ní àwọn nǹkan tá a lè ṣe. Ok, gẹ́gẹ́ bí ẹ̀bùn yín sìn àti bẹ́ẹ̀ ṣe wáyé bẹ́ẹ̀ ṣe ń tọ̀rọ̀ ààyè ìrànlọ́wọ́ wo ni àwọn èèyàn lè ṣe fún yín nípa ẹ̀bùn yín sìn. ìrànlọ́wọ́ tí wọ́n lè ṣe fún mi kódà mi sọ nípa ìrànlọ́wọ́ owó. Ok. ṣé ẹ mọ̀ tó fà pé bóyá mi ò ṣe yahoo mi níṣẹ́ mi tí mo ń ṣe pẹ̀lú lórí ẹ̀mọ́ fi pè mí Ejodowo lẹ́yìn ẹjọ́ yìí o yàtọ̀ pé bóyá tó bá pè mí sóde MC o mi níṣẹ́ mi àfi tí màá tún lọ sórí rédíò ṣe pé mo lówó lọ́wọ́ o bọ̀ràn lọ́wọ́ tí mo need now ẹ fẹ́ ya fíìmù nísìn ẹ wá pè mí lára nǹkan tí mo ní àwọn tán ti ní ẹ wá fún kárátà náà àwọn kárátà wo ló lè lò tó mọ̀ pé perfect kò sí ilé tí mi ò lè lò láti fi àti tẹ bá rí different costume mo ní bí mo ṣe sọ̀rọ̀ bí Yaniwe mo lè dress bí Yaniwe tí máa farun gbọ̀n mi tí máa dress bí Yaniwe ṣe understand tí n bá bẹ́ẹ̀ mo ṣe sọ̀rọ̀ bí lálùkù ká sọ pé kárátà yẹn ó yẹ wá lò ní pé ká ti sọ pé tí o bá tẹ̀ 100% wọn ká má fi sọ pé àgbàṣẹ́ lọ́wọ́ wọn ẹ wá lò kínní mo wá lọ sí location ẹ fún mi lóúnjẹ ẹ fún mi ibi tí mo máa sùn kì í ṣe pé mo sùn wájú tán location mo dẹ̀ ń bọ̀ ẹ̀ tún fún mi lówó mọ́tò ìwúrí fẹ́mi náà láti padà lọ ṣùgbọ́n gbà tí ó rà pé tá a bá lọ sí location náà à ní jẹun owó tá a bá mú dání gbà mí á padà fẹsẹ̀ rìn ìlàjì ọ̀nà náà ni àtàwọn tó ń ṣe content yìí kán mú wa mọ́ra gbogbo nǹkan kọ́ lówó tẹ́ bá gbé ní ìwé ẹ lé fún 50,000 ẹ fáwọn náà 10,000 ẹ jẹ́ ká wá pé ilé máa gbé wa ló máa gbé wa bọ̀ ibi tá a dẹ̀ máa sùn dẹ̀ wà iṣẹ́ dání pé kẹ́ gbé a lọ sílé oúnjẹ pàtàkì ká lọ jẹun ẹ bá kalẹ̀ fọ́ náà sì lè jẹ́. Definitely tó má dẹ̀ lò yín nínú skit wọn àbí nínú scene wọn ó máa tún jẹ́ plus fún wọn ni. ẹlòmínú orí náà rí wa láti bẹ̀ àwa náà lè máa fi wọ́n sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ náà ti mú wa jáde ẹnìkan wà tí mi ò lè gbàgbé nígbésí ayé mi tó ẹ pé ó máa jẹ́ nìkan tó ẹ pé ó jẹ́ ìwúrí fún mi ó ní baba tí mi ò láǹfààní láti súnmọ́ ṣùgbọ́n òun ló tún jẹ́ fún mi ní pé èmi náà lè pé tí mo ṣe ààrẹ ọkọ mi pé láìpẹ́ kí mo lè pé mo mọ̀ lè lo àwọn fọ́ìsì yẹn pé kí n máa sọ̀rọ̀ bíi iye gbogbo dédé yé ẹgbà mo mọ̀ kí gbogbo dédé yín o kí n máa pé èmi náà lè mọ̀ pé àṣẹ mo tún máa lè máa lo àwọn fọ́ìsì yẹn ó jẹ́ wúrí fún mi ṣùgbọ́n ìjọ tí màá pàdé wọn ara sí mi àbóyá àwọn ò mọ ìjọ yẹn àmàlà night tán ṣe ní inú stadium nìbàdàn mo fẹ́ kí wọn pé normal pé àyẹn tí mo ti ní passion pé kíní fún bí a bí mentor bẹ́ẹ̀ bá jí pé wọ́n ṣe kí mi ọlọ́ọ̀tì ẹ̀rọ káwa náà wọ̀sọ̀ gidi mo máa rò pé bóyá gba ají tíkẹ́ẹ̀tì wọlé ni bóyá àwọn ò dẹ̀ mọ́ o ní ilé sọ. So irú gbogbo àwọn Ibrahim Shatta yẹn tó máa rí wa wọ́n lè lò wá sínú fíìmù àwọn lómi náà ò rí wa láti bẹ̀ mo ní passion fún fíìmù tó yẹ pé tí n bá rí ibi tó yẹ pé kò ní sí pé màmá fowó mi jẹun láàárọ̀ lọ́sàn-án lálẹ́ mo like iṣẹ́ fíìmù olóṣùn mi dórí rédíò náà mo like iṣẹ́ fíìmù gan torí wù mí kí n gbé ògòdì lé mi ga. bó ṣe ẹ̀yin náà lè dá ṣe fúnra yín tí àwọn yẹn bá fẹ́ sponsor yín fún. mo ti produce fíìmù méjì tí ò jáde torí 15,000 ní editor ṣe bá mi edit fíìmù. torí pé ó fẹ́ gba 15,000. mo lè ti dárúkọ ẹni yẹn ọlásẹ̀m ni o cameraman ni kì í ṣe pé òun náà torí 15,000 mo dẹ̀ ya odidi fíìmù méjì gbà yẹn mo ní woman friend yẹn assist mi pẹ̀lú oúnjẹ
Okay. níwọ̀nba mo dẹ̀ lọ bí iṣẹ́ bricklayer mo dẹ̀ fi ya fíìmù Oh. mo fi ya fíìmù mo kó àwọn èèyàn sí láǹfààní láti lo star lọ́pọ̀ o Okay. ṣùgbọ́n pé nípa àwarawa mo fọra iṣẹ́ èmi mo ṣe ìṣubú alágbára àti ẹ̀tàn láyé ẹ̀tàn láyé yẹn ni wọ́n ti rán mi lọ sójú ogun pé tí n bá ti dé àwọn ó dá ilé àtọ̀nà sí méjì fún mi tí mo dé padà tán change ibẹ̀ mo ti bẹ̀rẹ̀ sí ní kọ́ gbúdá gbogbo ìlú so gbogbo àwọn kan yẹ mo lè ṣe pé content mo ní different content tí mo ní lọ́wọ́ yóò láǹfààní láti lè kọ nǹkan kalẹ̀ mo ṣe dúró ẹ̀. Okay. bọ́n tí wà lórí mi tó wà lórí mi pọ̀ gan mo lè pé à ń fẹ́ ẹwà kí láàrin ṣe ní ìsìn a lè mú content kalẹ̀ ó wà tá a lè sáré ṣe with a little things tá a ní mo láwọn iṣẹ́ tó pé a lè yàtọ̀ pé ànídìí pé a ṣe ń rí 1 million ká tó ya fíìmù no. So tẹ bá fẹ́ máa ṣe content ara yín fúnra yín kí ni àwọn content need láti máa fi achieve ẹ̀. nǹkan tí mo need ni pé ẹ mọ̀ pé wà ní pé èmi ò lọ sí school Okay. wọ́n ti gba social media mi rí Okay. so mi ò mọ̀ bóyá bí social media ṣe lè mówó wọlé fún mi Okay. ní ìmọ̀ yẹn Okay. bọ́ mo lè ya content pé tí a bá rí pé wọ́n lè máa pè mí sí location bóyá tá a fi mọ ìyẹn fi mọ rí owó. Because reason tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé like this your talent that you have ẹ̀yin fúnra yín láyé ní generation tá a wà ń sìn ẹ̀yin fúnra yín èèyàn fúnra ẹ̀ tó bá ní ẹ̀bùn ó lè dìde láì jẹ́ pé wọ́n ń pè káàkiri yes. bó ṣe lè dìde ó kàn nídìí àwọn ìrànlọ́wọ́ àwọn equipment tó máa lò bíi cameras àwọn tó máa yaṣẹ́ fún àti ẹni tájọ dúpẹ́ bóyá cameraman tó ẹ kó lè já tájọ ṣiṣẹ́ papọ̀. so bẹ́ẹ̀ ṣe máa upload then àwọn bloggers báwọn yẹn ṣe máa bá yín post bẹ́ẹ̀ ṣe máa post ẹ̀ fúnra yín inú mi á dùn gan mi ò ní pé kán gbé owó fún mi wọ́n bá gbé owó fún mi máa ná o kì í ṣe pé bí a mo jápa o bọ̀ máa ná ok ìgbà tí n bá ok ẹ fún mi. bọ̀ tó bá fún yín lówó ẹ lè arrange àwọn kan yín fún yín. mo lè arrange tí màá dẹ̀ ṣe nǹkan tó yẹ torí owó tẹ́ bá rí tó bá jẹ́ kìtì ẹ lè fi ṣe nǹkan rí tí yóò jẹ́ kó pọ̀lọpọ̀ tí ṣe nǹkan rí nìyẹn owó tí ẹ bá rí ní kìtì ẹ lè fi ṣe nǹkan rí tí yóò jẹ́ kó pọ̀lọpọ̀ ṣe nǹkan rí ni pé ńgbà tẹ́ pé owó tó wá ìjọ tó wá ó wá ní 10,000 naira ẹ dẹ̀ máa jẹun ibi tẹ́ ń lọ ẹ wọ mọ́tò lọ ẹjọ́ bó lẹ ṣe fẹ́ pín 10,000 naira tẹ́lẹ̀ sí dátà nù ẹ̀ tó tọ́ ni o. so ó ti tán ṣùgbọ́n lókè nísìnyí ẹnìkan wá sọ fún mi nísìnyí pé a fẹ́ ra kámẹ́rà fẹ́ rí gbogbo ẹ̀ ó yá Ejodowo 1 million naira rẹ̀ kí ló lè ká mi ò ní ìdíkan kó fún mi mo lè gbé kájà jọ lọ á lọ ra àwọn kókúmẹ́ǹtì yẹn ní tí òwò àfi wúlò ni pé bóyá mo rí yàn náà tó ń wò mí nísìnyí pé cameraman ni mi ó yá bọ̀bọ̀ mo volunteer ara mi pé mi náà ní ti pé wọ́n ti wá ra kókúmẹ́ǹtì wá fún ó yá jájọ máa ṣe ó ní òun jẹ́ wùrí fèmí èmi nìkan mo máa dá yaṣẹ́ o máa dá sí cameraman máa dá sí editor máa dá sí sẹ́ẹ̀tì èmi náà máa ṣe continuity máa ṣe mistake èmi náà máa sọ pé àmọ́ ṣe mistake mi fúnra mi so gbogbo nípa pé èèyàn yaṣẹ́ wọ everything pátá mo mọ̀ bá ṣe ń ya wide close see you ní ìdẹ law school bọ̀ tí ẹ bá rí owó ẹ lè wá àwọn èèyàn gan tẹ́tẹ́ lè kọ́ gan pé ọ̀yà mo mọ̀ nǹkan pa báyìí ọ̀yà máa ṣe ìfòdò téèyàn tó bá ní pé o kàn ní passion fún ṣe tíátà àbí ipò ní passion fún art pé kíni mo lè train ẹ o ní mo sọ pé mo ti ṣiṣẹ́ mi débi pé mo lè train èèyàn bá ṣe ń change voice mo lè train èèyàn bá ṣe ń mẹ́rin so mo lè change èèyàn mo lè train èèyàn bí wọ́n ṣe lè set ilé babaláwo so mo gba àwọn kan yìí ìdẹ́kọ́ mo kàn mọ́ ni so ibi tí n bá wá sí ẹlòmíràn wá sọ pé o mọ kíní kí ló dé wàá fi ṣe bó tó kù àti so mo sọ pé kì í ṣe pé bí a kan gbowó fún mi kán lè mọ̀ pé mo mọ nǹkan tí mo lè fowó ṣe o kì í ṣe pé bí a pé kíní mo mọ nǹkan tí mo ìwé ìgbà tẹ́ bá pẹ́ mo wá gbowó mo fẹ́ lọ gbalé no rárá o ẹ jẹ́ kọ́kọ́ fi ṣiṣẹ́ kẹ́ wá wò ibi tí mo ń gbé tí bàbá tẹ̀ lọ́ngbà tó wá di pé owó bá dé á change ilé mo dẹ̀ láwọn méjì tẹ́ pé irú mo ṣe wá bí mo ní passion fún tẹ́ pé mo wù mí kájọ wà. ṣé kí n sọ alákọ̀ọ́kọ́ apá kú fọ́. ṣẹ́rí mo ti ń rìn àwọn Ọdúnládé wà ń bẹ̀ gbogbo àwọn tíátà tó kù wà ń bẹ̀ bọ̀ àti ìjọ pàdé rí wọ́n náà mo ṣe jẹ́ pírẹsẹ́ńtà tó táwa náà lórúkọ ta pé níwọ̀nba pé kó kàn kú ìrànlọ́wọ́ mi sí èmi àtàkùn àṣùjọ pàdé ṣùgbọ́n tó bá lẹ́ni tó yẹ pé láyé mi pé mo wish pé kó dà fún mi tó ta bájọ máa sùn kájọ máa jí nípasẹ̀ mo láìkẹ́ gan. ẹlẹ́ẹ̀kejì ó ní kí lórúkọ wọn Hosseini okay. èmi àti kí lórúkọ ti jọ ríra ọ̀ka mọ́ but mo like Hosseini gan. ṣe wípé ayé làwọn kan tó pé nǹkan tẹ́ gbé dání papọ̀ tó pé wish láti gbà mo like apá gan. ṣé sọ̀rọ̀ sí wọn ni àbí. everything mi lè sọ pé nǹkan báyìí spirit mi kan like wọn. kódà kẹ ìfẹ́ mọ bóyá torí pé mo ti wá máa rí àwọn celebrity tó kú o kì í ṣe bóyá torí pé mi ò tí ì rá wọn o but mo ní passion pé àwọn. ó fẹ́ dàbí ẹni pé nǹkan yín fẹ́ papọ̀. ó fẹ́ papọ̀ mo dẹ̀ like wọn. mo like wọn gan so mo wish pé ẹ̀ẹ́dẹ̀ tíjọ ṣiṣẹ́ papọ̀. àtijọ́ ṣiṣẹ́ papọ̀ ó dẹ̀ máa wù mí ifun do tẹ́ pé bá ní location tó bá pè mí tó bá ti yọ owó mọ́tò
tí màá fi wá tó yọ oúnjẹ tó dẹ̀ yọ bí tí màá sùn mo wish láti lọ. Okay. tí mo dẹ̀ promise wọn tí èsì pé mo ṣẹ̀fẹ̀ dórí set wọn sọ fún mi pé tape rolling o cut kíní kan freeze tẹ́sán sọ pé a ní o freeze ẹ̀ wá ń gbẹ́sẹ̀ mo mọ gbogbo nǹkan yìí. Wow. mo mọ mi ò sẹ́ ti dúró ẹni tí ó ń sẹ́ mọ̀ sí kámẹ́rà rí àṣà fún o kì í ṣe ìgbéraga. tí o lè tì ní kàn sọ nǹkan tẹ́ fẹ́ ṣe fún yín. even though tẹ́ bá ti lè dé location kẹ́kẹ́ máa sọ láyìn sí yín fún yín kẹ́ mọ̀ sọ tèmi fún mi mo mọ nǹkan tó yẹ kí n ṣe bẹ́ẹ̀ mo sọ fún yín mo mọ nǹkan tó yẹ kí n fi kún mo mọ nǹkan tó yẹ kí n yọ kúrò. ọ̀tọ̀ ni kẹ́ máa sọ̀rọ̀ kó máa overlap ọ̀tọ̀ ni kẹ́ máa sọ̀rọ̀ kẹ́ máa deliver dialogue káwọn yẹn mọ̀ pé tẹ́ deliver lílé inú dialogue ẹ̀ǹkọ́ ẹlòmíì ó mọ̀ pọ̀fọ̀ lọ́tẹ́ pé ọ̀fọ̀ tó ti pa ó lè palẹ̀ mẹ́jọ. àwọn sọ pé ẹ bá kámẹ́rà so mi ò sí mo ti kì í ṣe gbéraga mo ti kọjá yẹn so that's okay tẹ́ni tó bá fẹ́ help mi lórí nǹkan tó wù mí. kò tiẹ̀ lè ṣe wàhálà kankan gan mọ́. rẹ pè mí sí location ẹ̀mí ní sẹ́ni pé àṣẹ ìfẹ́ sọ pé ẹjọ́ kejì o iṣẹ́ táwọn ṣe rẹ̀ ọmọ rìhásà ìkàlẹ̀ mi ò ní ìdí rìhásà so mo gbé mo ready pé mo wá bẹ̀rẹ̀ ní sẹ́yìn ṣe rìhásà náà kò sí mọ́ so a kàn ní dẹ̀ láti jẹ́ pé ká kí àlàyé bọ̀ torí pé ẹ̀rù ń bà mí kì í ṣe pé bóyá nǹkan kan ṣùgbọ́n tí n bá rí pé ẹni tó lè sọ fún mi pé ìjọba yìí ni màá kú màá lówó mo mọ̀ dáadáa oògùn owó tó dájú tí mo mọ̀ ó lé ní 120 bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹ̀rù máa ń bá tó máa sọ fún mi pé màá kú ní next week tàbá ní bí wọ́n á kà sọ pé a ní bíi 5 days láàrin àbí káwé òní tàwa ní káwé káwé ní 5 days ní 3 days àwọn oògùn owó kan wà tí ó ti bẹ̀rẹ̀ ṣẹ́ téèyàn ó sáré wá owó ẹ̀ téèyàn ó fi lọ ṣe torí owó náà fi ń ṣògùn owó ṣùgbọ́n nílé owó téèyàn ó rí téèyàn ó sáré pé ṣe ṣùgbọ́n ṣé mo mọ̀ bóyá tí n bá ṣe tán bóyá mi ò lè pẹ́ kú àbúyẹ̀ ẹ̀mí yóò gùn torí gbogbo oògùn owó kọ́ ni pé adìẹ ń gbọ́kà bàbà rárá ẹ lọ wo dáadáa nípa ẹni tó bá ṣògùn owó ẹni tó bá pa ẹlòmíì ara ẹni tán lò fún olófà ara nǹkan tán lò fún láti fi ṣiṣẹ́ yẹn fún. wọ́n ní téèyàn bá ti lo ẹranko téèyàn bá ti fi ṣògùn owó kò ní repercussion babaláwo ló sọ bẹ́ẹ̀ àbí ẹ sọ fún ọ pé mo sọ èmi ọmọ dàí yóò jẹ ọmọ ògùn tí ó jẹ ewé lukùn ọmọ agọ́lọ́kọ́lọ́ ló máa kẹ́bọ̀ yáfà pé mo sọ pé ọmọ aníkúlá pé mo sọ pé rọ́nà pa ẹranko tẹ́ ẹ lọ lò bóyá ẹsẹ̀ kan dùn ó lè jẹ́sẹ̀ náà ni ó padà pa ẹni tẹ́ fi ògùn ẹ̀kan yẹn ṣògùn owó fún mo máa fẹ́ rí tẹ́ ẹ lè disappear bẹ́ẹ̀ ni tó confam ṣùgbọ́n mi ò ṣe torí ìbànújẹ́ ló jẹ́ fún mi olófà tí mo fi sọ pé ọ̀rọ̀ owó kọ́ ló bá mi pé bí kò sí pé kíkí ní ìtì ẹ̀ òun náà ni ó mọ owó wá. nkẹ́bùn yẹn ti ẹ̀ farahàn fún. ó ní ó mọ owó wá tó dà ṣé ẹ mọ̀ tí ò jẹ́ ń sáré láti jọ ẹ̀ ni àwọn kan wà tó yẹ ká tó dìde látara mi bí èmi ṣe ń sọ lọrin lọ́wọ́ ẹ̀ tó yàtọ̀ sọ́fà yìí àwọn kan wà tó yẹ ká tó dìde látara mi báyìí tó sì ń dìde. tó yẹ kí mo ti lo owó kọjá bó ṣe yẹ àwọn ibì kan wà tí ò yẹ kí n lọ mò ń lọ àwọn ibì kan wà tí ò yẹ kí n ṣe. àwọn èèyàn kan wà tí ẹ mú mọ́ra tí ẹ ń ràn lọ́wọ́ bọ́ tí èèyàn bá ti lówó èèyàn nílé. àwọn wọn ò ní lè súnmọ́ mi wọn ò ní lè súnmọ́ mi ok à ń sọ̀rọ̀ pọ̀ Ọdúnládé nísìn à ń sọ̀rọ̀ pé Ibrahim Shatta ṣé mo lè kù gìrì kan lọ sọ́dọ̀ wọn ẹni àwọ̀ láíláí àfi tí n bá tẹsẹ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ni tàbí tán láìkì nǹkan tí mo gbé dání bẹ́yìn ṣe láìkì nǹkan tí mo gbé dání ló yà kù. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n tó kí àwọn kan wá wà náà tó wáyé pé bẹ́ẹ̀mi tó ṣe ń sọ pé èmi náà tún ṣe ìmọ̀ láwọn kan tó pé Ejodowo iṣẹ́ ẹlòmíì ò bí pé mi ò ní mọ́tò pé mo sì ń gán ọ̀kadà ni tí máa fẹ́ gba MC mo máa sọ fún pé sẹ́yìn pààrẹ̀ pé ó sì máa ṣe kinní kan irọ́ lèmi náà pọ̀ pé àgbè mọ́tò wa gba mí máa sọ fún pé àtò méjì mẹ́ta tá a wà kówó yẹn kán mọ́ lè bá já owó yẹn ẹ̀bùn sì wà ṣùgbọ́n tí máa pè ní iye báyìí wọ́n máa wò pé ìwọ ṣùgbọ́n tí máa sọ fún pé àtò méjì mẹ́ta tá a wà wọ́n fẹ́ increase owó yẹn kó lè pọ̀ àti táwọn yẹn bá gbọ́ pé mo ń ṣe lórí rédíò wọ́n máa jẹ́ kí wọ́n àǹfààní wà so tá a kan nídìí ni pé tí a bá rí èèyàn tó kọ́ tó bá rí pé mo rí equipment pé àbí ṣe bí equipment náà ni tó bá rà everything mo dẹ̀ ra àwọn èèyàn tó pé kámẹ́rà nísìn láti handle mi ò lọ school tó bá kọ́ mi gbà kan mo kọ́ bọ́ sí ya fọ́tò gan tí mo ṣe tó bá train mi ò lè lọ ọjọ́ méjì tí màá fi mọ̀ Ọlọ́run fún mi so editing nísìn mo lè má lè ṣe lórí system because orí school mi but lórí phone pé kí n edit gbogbo àwọn iṣẹ́ mi orí fóònù tí ń edit ẹ̀. bọ̀ nǹkan tèmi mọ̀ ni pé tí àwọn èèyàn tí ẹlòmíì bá rẹ́dí àti ràn yín lọ́wọ́ tó bá níṣẹ́ lè arrange gbogbo àwọn èèyàn báyìí pẹ̀lú ògo Ọlọ́run pé kóun kọ́ support yín ní anything tẹ́ bá fẹ́ pẹ̀lú ògo Ọlọ́run. wow this is amazing. because aláwọn kámẹ́rà aláwọn ọmọ kan tó kọ́ ṣe kámẹ́rà tí wọn ò rówó ra kámẹ́rà tán dẹ́ pé tá a bá sọ láàrin ìṣẹ́jú mélòó níṣẹ́ àárí wọn. bẹ́ẹ̀ni. gbàtí ìpà fẹ́ kó equipment yẹn sọ̀rọ̀ pé equipment yẹn sọ pé kán máa kó lọ ṣe bí kí àwa náà ni ó wá tá a bá ti fi yasẹ́ tán ni kì í ṣe pé wọ́n máa kó lọ débi tá a sọ pé èèyàn fẹ́ wúwo èèyàn ó kàn máa lò àwa làmọ́ bí a ṣe máa maintain nǹkan wa. so tó bá jẹ́ yẹn ni àárọ̀ àwọn tó yẹ pé gbogbo àwọn kan tá a nídìí mo máa ń ṣe bí irú sẹ́tà kí mi fẹ́ ti ṣe mo mọ̀ ń pẹ̀lẹ́ pé mo lè ṣe pé ìfun wa jáde nínú èèyàn mo lè ṣe tẹ́ pé wọ́n á sá èèyàn ládàá lórí mi ò kọ́ o mo mọ̀ ni
torí mi ò rí kí sùn mo ti lọ sí hospital doctor mi sọ fún mi pé kí n máa rọra pé kí n máa torí mo ti fẹ́ ní kinní rí gẹ́gẹ́gẹ́ mi ò kí sùn ni mo wá ìgbà tán sọ pé oorun náà máa ń kọ́sẹ̀ mi kì í sùn bí mo ṣe wà yìí mo tẹ fóònù ju ìyàwó bọ̀ ẹ lọ máa ń lo data 10 gig láàrin 2 days kò kí tó mi ìgbà tí mo ṣe bricklayer gan mo máa ń wò pé kí lẹ́ni fẹ́ ṣe kí lẹ́ni lè ṣe kí ni mo lè ṣe tẹ́gbẹ́ tí máa dé sáìtì yín máa ṣe nǹkan tó máa ju nǹkan tẹ́yìn sí làbí tẹ́yìn rí pé no èmi tí mi ò lọ school tí mo ń read the plan mo sì ń ya drawing lé fúnra mi mo lè ya drawing mi ì dẹ̀ lọ school. sorry ewo ṣe bí lè record ẹ lè nà mọ̀ ní so tí n bá ti fẹ́ sọ̀rọ̀ má kàn wrap up n sin then you turn the camera to then you set the block. so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn àwọn méjèèjì yẹn ó wù mí lọ́kàn apá pẹ̀lú Hussein tó bá lè mú mi ràn kájọ máa ṣiṣẹ́. wow so mi sọ so from látọ̀dọ̀ wọn èmi náà ní ìdẹ̀ nígbàgbé wọn because ẹni tó ń pè ní bóyá ọ̀pọ̀lọpọ̀ kí n mọ nǹkan tó ń pè celebrity gan gbogbo àwọn tájọ ń pè pé celebrity ni wọn they are not a celebrity. a celebrity ní ìtumọ̀ ó dijọ́ tí ayé bá ń celebrate yín lẹ́yìn yín tẹ̀sí ń bẹ tán dẹ́ pé wọ́n lè sọ pé mo dáná wé kalẹ̀ nítorí lágbájá. tọ́rọ̀ ló jẹ́ kí n ló tó di celebrity so pé ẹ̀yin mo ra di celebrity you are not a celebrity ó dìgbà táyé bá ń celebrate ẹ̀ orí ọ̀fẹ́ lórí pé wọ́n gbé ọ sí kámẹ́rà orí ọ̀fẹ́ náà lélẹ̀ tí mo rí. as celebrity gan yẹn mélòó ló ti ràn lọ́wọ́. so gẹ́gẹ́ wa náà pé celebrity ó mo fi sọ pé kán jọ bẹ́ẹ̀mi náà ṣe content yẹn ò reach to that extent pé torí máa ṣe content lónìí tó bá tún di bí ọ̀la máa stop nígbà tó yẹ pé wàhálà yẹn ti pọ̀ jù fún mi kó ti pọ̀ jù èmi náà máa edit máa ṣe gbà tó yá mo tún ní problem ìyá tún lọ bí iṣẹ́ tá ti ṣiṣẹ́ máa tún lọ bí iṣẹ́ pé máa tún lọ so kìíní yẹn affect mi gan ṣùgbọ́n tó yẹ kí mo rí pé nísìnyí máa ti mọ̀ pé iṣẹ́ rédíò àti iṣẹ́ kìíní mo àwọn pé alẹ́ ni gbogbo program mi Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ àtàwọn tí mo bá ṣiṣẹ́ wọn ò dẹ̀ fi lé ayé ni mi lára so mo lè lọ sí location tẹ́ pé even though tó bá jẹ́ Ìjẹ̀bú mo lè padà tí máa wá ṣe mi lálẹ́ kí dẹ̀ ṣe ojoojúmọ́ at least bí i program mi jọ Monday Thursday àtàlẹ́ Friday so mo láǹfààní láti jáde Ọlọ́run jẹ́ kọ́gá mi fàyè ni mi lára. ok ìjẹ́ ní àǹfààní láti bá a pè social media yẹn àti phone number in case táwọn èèyàn tó bá fẹ́ reach out sí yín. bẹ́ẹ̀ni. ok ẹ pè phone number yín star. WhatsApp number mi 081 50 24 55 79. ẹ pè lẹ́ẹ̀kan sí. 081 50 24 55 79. ok ó ní WhatsApp number mi calling number mi 070 89 56 65 76. ok social media ń dùn. Ejodowo ni bọ́mọ̀ kan náà wà tó náà ti lọ sí Ejodowo bọ̀ kò sí tẹ́ bá ti débẹ̀ nítorí ẹ̀ ló máa jẹ́ kí n sábà máa ń tìǹtì rúnrún yìí. ok ṣé ìyẹn á lè yàtọ̀. á lè yàtọ̀ so tẹ́ bá ti débẹ̀ máa ti rí face mi pé Ejodowo lórí Facebook Ejodowo idán bọ̀ gbogbo social media platform tó kù Ejodowo so máa ti rí bẹ́ẹ̀ Ejodowo. ṣé wà lórí Instagram náà. mo wà lórí Instagram Ejodowo mo wà lórí Facebook Ejodowo YouTube Ejodowo lórí X Ejodowo náà ni lórí TikTok Ejodowo náà ni. ok so ok ọ̀rọ̀ ni a ti gbọ́ yẹn a mú dẹ̀ mọ̀ pé a ti káwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan àwọn nǹkan tí ẹ mẹ́nu bà nípa ọ̀rọ̀ ogun ọmọ and I'm very sure you have learned one or two from this amazing section with my guest today. So till we meet again, stay your humbles and please, if God lay it in your heart to support this vision of my guest, please do well to reach out. You can reach out to us, you can reach out to him, definitely, and we definitely refer, connect. We definitely do. We definitely arrange how you will meet up. So thank you so much for watching this program. Please don't forget to click on that subscribe button. Till we meet again, stay your humble Stephen Adekunle. Stay blessed.